Me personally, mo máa ń béèrè question kan lọ́wọ́ ara mi tó jẹ́ the main question tí mo máa ń béèrè as a typical Yorùbá man tí mo gbọ́njú mọ̀ pé Yorùbá ni mí tí mi kì í ṣe Fúlàní. Tí mo dẹ̀ mọ̀ pé okay lórí great grandfather mi wọn kì í ṣe Fúlàní, Yorùbá ni wọ́n. Mo máa ń béèrè question kan as a being a Muslim. Pé ṣé wà pẹ̀lú mi sà? So mo máa ń béèrè question kan pé ẹ jọ̀ọ́ kó tó di pé Islam dé because mo mọ̀ pé Islam kọ́ ní ìpìlẹ̀ yẹn. Kó tó di pé Islam dé kí ni ìpìlẹ̀? Kí ni tó ń kọ́kọ́ ń jẹ́ ẹ̀sìn? Ẹ sà ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ lè ṣe máìkì yìí mo ti dákẹ́ fún yín tẹ́ bá ti ṣe tán. Kí ni ẹ̀sìn tí wọ́n kọ́kọ́ ń ṣe kó tó di pé Islam dé? Ní ẹ̀sìn àṣà àti ṣe wa la máa ń ṣe. Àṣà àti ṣe yẹn ibo ló ti ṣẹ̀ wá? Kí lẹ sọ? Àṣà àti ṣe yẹn ibo ló ti ṣẹ̀ wá? Kò ṣe wá láti ibì kan nǹkan tó jẹ́ nǹkan wa tán bàbá wa tó ń ṣe. Má bínú sà, ẹ jọ̀ọ́ jẹ́ kí n máa fọ́lọ́ yín bẹ́ẹ̀ fi ọ̀rá ń dá mi lóyún ẹ jọ̀ọ́ sà. Kí lẹ sọ? Ṣé àwa ní Yorùbá? Bẹ́ẹ̀ni. Nàìjíríà dẹ̀ nìkan ni Yorùbá wà. No, Nàìjíríà nìkan kọ́ ló wà. Okay. Ibi tí ó fọ́ sí Benin lẹ́ni àwa Yorùbá wà ń bẹ̀. Àti ibi tó fọ́ sí Ivory Coast. Àti ibi tó fọ́ sí Ghana lẹ́ni tó tó di pé àwọn òyìnbó akọ́nilẹ́rú dé wọ́n pínlẹ̀ pé Gẹ̀ẹ́sì má pa bí, Faransé má pa bí. So ẹ tẹ̀síwájú ìpínlẹ̀ fẹ́ sọ. Ìpìlẹ̀ Yorùbá gbogbo ni mò ń ṣàlàyé sà. Ìpínlẹ̀ Yorùbá mi sọ fún yín yẹn. Ìpìlẹ̀ Yorùbá mi tẹ̀lé sọ fún wa. Bàbá wo lówó èkó? Èmi rò pé ìtọ́lá ẹ má ti ṣèyẹ ọ̀nà ẹjẹ́ bí wọ́n lè nípìnlẹ̀ mi tó fẹ́ sọ fún wa. So kí ni ìpínlẹ̀ Yorùbá mo ń gbọ́? Àmì mi ì really mọ̀ but èròǹgbà mi. Ẹ má gbọ́ yìí tí mo sọ fún yín tí wàá tẹ̀ ń lọ́rùn ẹ máa lọ ṣèwádìí. Èmi náà ṣe máa ṣe ìwádìí bẹ́ẹ̀ ni kò lè hand lẹ́yìn ní ọ̀rẹ́dì but because mo ṣe ń lẹ́yìn náà ni sà. So ẹ má gbọ́ ìpínlẹ̀ tí mo sọ fún yín lẹ́yìn nísìn tí ó bá fẹ́ mọ̀ nǹkan mi ẹ lè wá tún lọ kọ̀kẹ́ mú wá. So ẹ jẹ́ ká wá dúró lórí nǹkan tá à ń sọ. So kí ló mú yín máa ṣe Islam? Kí ló mú yín wà ní Islam? Nítorí lè mọ́ mi wà nínú Islam ojú pé wọ́n bí yín síbẹ̀. Yàtọ̀ sí pé wọ́n bí mi nínú ẹ̀ mo bára mi nínú pé okay the main belief of me tó jẹ́ kí n máa ṣe Islam ojú pé mo realize ìgbà tí mo béèrè question níbi ọ̀rọ̀ tí mò ń sọ lọ yẹn tí mo fẹ́ bring up yìí ní kí ni ìpìlẹ̀ gangan. Mo jẹ́ kí n realize pẹ̀lú hujja nínú Quran mi really lọ lè kí ó sà. Okay. Ipe before ìpìlẹ̀ gangan before kó tó jẹ́ ní tí ń jẹ́ oògùn kó tó ń jẹ́ ní tí ń jẹ́ kíní kan ó máa ṣe Ọlọ́run ni. Ẹgbẹ́ nǹkan tẹ̀sán sìn ẹni tó jẹ́ pé oògùn Ọlọ́run ni ẹ máa gbọ́. Kí ni ìtumọ̀ oògùn tẹ̀sán yẹn? Ṣé mo pé sáyẹ́ǹsì ni ìwádìí tó ń bá wa ṣe ẹ máa gbọ́ ìwádìí òun ló ń pè ní ìmọ̀ ìjìnlẹ̀. Ká ní pé wọn ò mú ẹ̀sìn méjèèjì wá sílẹ̀ wa ni lẹ́ni ẹ wo bí àpẹẹrẹ ẹ wo ọkọ̀ olóyún yemkem. Ṣé mo pé nǹkan tí àjogúnbá àwọn bàbá wa ló fi di nǹkan tó di ẹ wá wò pé wọn ò mú ẹ̀sìn wá sílẹ̀ wa lẹ́ni nsìn India nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì kọ́ ṣe oògùn India ti jẹ́ number 1 China máa jẹ́ number 2 ẹ wo kọ́ máa mú ẹ̀sìn wá fún wa ẹ wo bá ṣe máa ti lọ gan nínú ìmọ̀ ìjìnlẹ̀ yẹn ìyẹn wọ́n fẹ́ fi ewé tegbò kọ́ fi ṣe oògùn ṣe bá ṣe máa ti lọ gan àmọ́ wọ́n ti sọ fún wa pé gbogbo ẹ̀ ṣíríkù ni kò dáa èyí tó dẹ̀ mú wá fún wa kò sí kí ó ta lè kà torí bá ń fọ́ wa bọ́ ẹ wo àwọn bàbá wa tó ti wà nípìnlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe ìwádìí ẹ̀ nípa ewé àtegbò tá fi lè ṣe ìwòsàn bẹ́ẹ̀ lọ Kùránì tí wọ́n mú wá fún wa kò sí ìta lè kà tó lè wòrí fífọ́ kò sí ìtó lè dá ìbọn dúró bákan náà ẹ̀sìn kejì náà kò sí nǹkan tó lè ṣe ìwòsàn ń bẹ àwọn méjì ń sọ fún wa pé tá bá ti kú tán a máa lọ gba èrè lọ́run ló ń sọ fún wa nǹkan tó wọn bàbá wa dẹ̀ ní ká ní pé lórí àwọn kan ìlà ṣiṣẹ́ ìwádìí lé lórí ni ẹ wo bá ṣe máa ti lọ́gàn àmọ́ Kùránì tó wá gbé wá àti Islam tó gbé wá làwọn béèrè pé dáadáa wo ni Islam mú wá Muhammadu tó mú Islam wá dáadáa wo ló gbáyé ṣe ta fi máa ní àwòkọ́ṣe rere ni yàtọ̀ sí pé àwọn àfáà mi sọ pé kí làwa lè sọ pa Muhammadu èèyàn dáadáa ni. lórí àárín yẹn sà maybe bóyá kí n kàn rọra sọ̀rọ̀ lórí àárín yẹn the only thing torí anabi Rasulullah sallallahu alaihi wasallam
nǹkan tí mo gbọ́njúmọ̀ ni pé nínú àdìs tòró náà lákọsílẹ̀ pé wọ́n gbà wá látẹnu rẹ̀ wọ́n gbà wá látẹnu rẹ̀. ẹ sà mi try láti wá argue mo try láti wá but nínú ọ̀rọ̀ tẹ́ bá ń bá mi sọ tí mo bá rí pé ó bá fẹ́ confuse nǹkan tí mo ti ń gbé dání gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mi màá ní láti fi takò bóyá tọ́rọ̀ yín bá wá high jùlọ bóyá mo lè accept. ṣé ń gbọ́rọ̀ mi sà? ọmọ pẹ̀lú. naam so Muhammadu tan sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àkọ́kọ́ náà nínú story of line rẹ̀ because story of line nínú ìṣẹ̀mí táwọn kan ti lò lọ ni century táwọn kan ti lò lọ ni òun ni last prophet. mo ti àgbèrè yẹn dáadáa wo ló gbáyé ṣe tẹ̀lé sọ fún wa àwòkọ́ṣe rere wo ló jẹ́ tẹ fi ń tẹ̀lé. like gbogbo ṣẹ́rí ẹ máa gbọ́ according to. because ẹ lóhùn ní last prophet ṣọlọ́hùn lóhùn ló sọ fún yín pé òun ní last ṣọlọ́hùn lóhùn ní first àti last ni so iṣẹ́ dáadáa wo ló ṣe ló gbáyé ṣe tẹ̀lé sọ fún wa tó fi mú yín máa tẹ̀lé. ẹ máa gbọ́ gbogbo ẹni tó bá sọ pé òun tẹ̀lé Rasulullah. ọmọ mi sọ yẹn ẹ tí dáhùn tó mọ̀ sọ iṣẹ́ dáadáa wo ni Muhammadu ṣe nǹkan rere wo ló gbáyé ṣe tẹ̀lé sọ tó fi mú yín tẹ̀lé yàtọ̀ sí pé wọ́n bí yín gbàtẹ́ kéré ẹ ti dàgbà ń sìn iṣẹ́ dáadáa wo ló ṣe. ṣé àwọn kẹ́kẹ́ mi lè pẹ̀lú explanation òun náà ló jẹ́ kí n wá fẹ́ fún yín lésì pẹ̀lú explanation. nǹkan sọ dáadáa ó ṣe dáadáa báyìí àwọn nǹkan tí ẹ ṣe ni. kò sí nǹkan kan tó ṣe ok nínú lifetime ká bá sọ pé kò bí dáa. ok kò sí nǹkan kan tó ṣe kí wàá lè tẹ̀lé mọ́ báyẹn fún. according to the storyline sir ṣé ń gbọ́ mi sir according to the storyline tá a bá sọ pé kò dáadáa ṣe bọ̀ ṣó wà nínú rẹ́kọ̀dì ẹ̀ kó gbé aburú ṣe. mélòó báwo lẹ ṣe fẹ́ sí. ok ẹ jọ̀ọ́ sá mo tún fẹ́ mọ̀ yẹn mo fi ìṣẹ̀dá mi búra sí i mo fi ìṣẹ̀dá Yorùbá mi ní. ibo lẹ ń lọ tẹ́ ms sísun ẹ dúró dọjọ́ pé ẹ kàn gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí sà ẹ kàn gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí sà ṣe rí nínú ọ̀rọ̀ tá à ń sọ lálẹ́ yìí Yorùbá náà bí mi abínibí Yorùbá náà bí mi wọ́n dẹ̀ sọ mí lórúkọ Yorùbá pé mo wá láti ìdílé mùsùlùmí wọ́n fún mi lórúkọ mùsùlùmí sọ̀rọ̀ mi yé yín sà so mi láti wá hági mo wá hági. mo ti gba ẹ máa fún yín ẹni sùn ẹ má bínú ẹni sùn ẹjọ ṣé orúkọ yín lélẹ̀ àbí orúkọ ìnagijẹ yín. no orúkọ tí bàbá tó bí mi lọ́mọ ń jẹ́ ni Gíwá. Ṣíṣe yẹn kọ́. Ṣíṣe tí mo lò ń bẹ̀ yẹn ẹni tí mo nífẹ̀ẹ́ sí mo lè nífẹ̀ẹ́ yín sìn kí n kàn máa jẹ́ ìnagijẹ yín. ok ẹni sùn Ṣíṣe yẹn ṣáfà àkàntẹ nífẹ̀ẹ́ sí ni àbí. no ẹnìkan tí mo kàn nífẹ̀ẹ́ sí tó jọ́ rẹ̀ sí mi ni. orúkọ rẹ yín tó jẹ́ ọmọ Senegal bí. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bí Kazeem béèyàn wà ní complain kan sí kọ́ wà ní Ṣíṣe kan. mo ti mọ ọmọ Senegal bí ọmọ Senegal. ẹ ló sà Kazeem béèyàn ọmọ Senegal. naam. ọmọ Senegal lọ rẹ́yìn yẹn àbí. ọmọ Niyas. kò kí n ṣe ọmọ Senegal but Nàìjíríà ni but Ṣíṣe mo fẹ́ bá yín gbọ́ wọn iṣẹ́ Muhammadu jáde. Okay sir. Yes, yes. Okay. Wọ́n ní Muhammadu gbáyé ṣaburú ẹ bá ń wo kan náà wá burú tí Muhammadu ṣe. mo ní mo fẹ́ mọ̀ ní o mi ní kò gbáyé ṣaburú o mo ní mo fẹ́ mọ̀ ní o. ok òun náà ló fẹ́ bá yín gbé jáde so ẹ bá mi gbé wọn aburú Muhammadu jáde. yes sir. lọ́tún ló sìn so bó bẹ́ ṣe fẹ́ràn orúkọ tó bá wọn là ń jẹ́ lẹ́yìn òdìṣà. bẹ́ẹ̀ni. tó bá pàdé yín tàwọn onímọ̀ pé bí Yorùbá nìyẹn àwọn bí Fúlàní nìyẹn. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé mídíà lélẹ̀ ìsà ó yàtọ̀ sí físíkà. ok ẹ mọ̀ pàmò tó ṣe sẹ́ńsọ̀ àwa Yorùbá afẹ́ mọ́ra wa. bẹ́ẹ̀ni mo wà nínú ẹgbẹ́ Yorùbá. kò ń ṣe pé wà kàn máa jẹ́ orúkọ kan wà ní Àyìndé oríkì ẹ̀ náà wà á kí orúkọ ìdílé wà á kí oríkì ẹ̀ wà á kí oríkì bàbá ẹ̀ bí sẹ́ńsọ̀ wa ṣe ń lọ nìyẹn. mo kàn ń ṣe fẹ́yìn mo kàn ń sọ ọ́ lẹ́nu sẹ́ńsọ̀ tá a máa ṣe nílẹ̀ àti ẹ̀ka fẹ́yìn bàbá mi. Okay, it was narrated from Anas. No ms iṣẹ́ ẹbí wọ́n lè ó bá irú sùn bíbá yìí so wọ́n kàn fẹ́ mọ iṣẹ́ aburú tó ṣe àwọn gbòǹ wà. ok ó jalè. wọn wà tí Muhammadu wù yẹn bí àwọn kan bá yẹn èyí ó pààyàn àwọn tó ti nǹkan bójú wọn tó gé ọwọ́ ọ̀tún gé ẹsẹ̀ òsì bí a bó ṣe bókù sùn àwọn nǹkan báyìí lọ́fẹ̀ẹ́ mọ̀ èyí wọ́n lọ́wọ́ ní Muhammadu àbí ibi tọ́wọ́ àlùjọ náà ti bá sùn àwọn nǹkan báyìí. Kaka ile Sahih Buhari 5685. Okay. Narrated Anas. Only Anas. Some people were sick. Àwọn kan ṣàárẹ̀ ó rẹ̀ àwọn kan. And they said, wọ́n wí pé, oh Allah messenger. Muhammadu òjíṣẹ́ Allah. Give us shelter and food. Fún wa ní ìdáàbòbò àti oúnjẹ àwọn ọ̀rẹ́ nǹkan jẹ.
So when they became healthy, they said, nígbà tí ara wọn yá wọ́n wípé the weather of Medina is not suitable for us. wọ́n ní ojú ọjọ́ Mọ̀dínà kò bá àwọn lára mu. So he sent them to Alehara with some she camels of his wọ́n bá gbéra lọ sí Àlèhárà àwọn àti kẹ́tẹ́kẹ́tẹ́ obìnrin. and said, drink of wọ́n their wípé milk. Muhammadu ní kí wọ́n mu ọmú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn o. But when they became healthy, nígbà tí ara wọn yá they unalived the shepherd of the prophets wọ́n bá pa kíní olùdáàbò ẹran yìí, wọ́n bá gbé kẹ́tẹ́kẹ́tẹ́ kan wọ́n bá ń dùn and sá lọ. drove away his camels. wọ́n bá sá lọ. The prophet sent some people in their pursuit. Muhammadu bá ní kí wọ́n lọ wá àwọn arákùnrin yìí wá. Then Muhammad got their hands and feet cut, and their eyes Muhammadu bá and Muhammadu bá their gé ọwọ́ wọn. and their eyes were branded with heated piece of iron. Muhammadu bá mú irin gbóná wọ́n bá fi yọ ojú wọn bọ́lẹ̀. I saw one of them licking the earth ìkànnì wọn ti ń pọ̀ kàkà kú ó fa àwọn ẹ̀ tí wà ńlẹ̀ báyìí. till he died. ibẹ̀ ni ẹ̀wọ̀n gbẹ̀mí mì sí. so lára àwọn iṣẹ́ tí Muhammadu ṣe nìyẹn. àwọn dada tó gbáyé ẹ̀ ṣe rè Mr. Cisse ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni mo ní sà. lára àwọn dada tó ṣe náà láti kà yẹn. náà ń kà fún mi ṣé hadith náà ń kà fún mi àbí. no àdìsí ní Kùránì tó bá kí ẹ níbi tó ti sọ pé àwọn tí wọ́n ń hùwà ìbàjẹ́ lórí ilẹ̀ ó ní ìjìyà wọn ni pé kí wọ́n pa wọ́n. 5:33. Kùránì so kẹlẹ̀ mọ́. nínú Quran lélẹ̀. àdìsí ó ní Kùránì àdìsí lélẹ̀ Kùránì tó kí lẹ́yìn wa. ẹ jọ̀ọ́ ẹ má bínú sà mo fẹ́ lẹ́yìn ẹ jọ̀ọ́. Kùránì lẹ́yìn fẹ́ àbádìsí lẹ́fẹ́. Quran ni mo fẹ́ sà. ok wọ́n ní hadith Kùránì yẹn lọ́wọ́ fẹ́. very many of it wọ́n ti ẹ̀ ń dì. nínú hadith lélẹ̀ ta ló gba hadith yẹn wá sà. àdìsí ta kàtọ́ ń sìn ìyá ta fẹ́ kà fún yín ìṣẹ̀lẹ̀ ta kàtọ́ náà àdìsí ẹ máa rí nínú Kùránì sí pé ibẹ̀ ni àmọ́ ti sọ pé ìjìyà àwọn tó ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ tí wọ́n gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀. wọ́n gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀ ni pé kí a gé apá wọn nípasípayọ̀. so ẹ mọ̀ pọ́n ẹlòmíì wọ́n kàn mọ̀ pé àdìsí wa wọ́n mọ̀ pé gbogbo àdìsí ló máa ń tàn mọ́ Kùránì. so Kùránì yẹn rè Kùránì 5:33 ṣẹ̀rí ìjìyà àwọn tí wọ́n gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀. The penalty for those who wage war against Allah and his ṣẹ̀rí messenger Muhammadu àtàlà ni pé ìjìyà àwọn tí wọ́n gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀ and spread mischief in the land is death. tí wọ́n ṣe búburú lórí ilẹ̀ òun ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ wọn o. Crucifixion, kẹ́ẹ̀kan wọn mọ́gi cutting off their hands and feet on kẹ́ẹ̀ opposite gé apá ọ̀tún sides, kẹ́ẹ̀ gé ẹsẹ̀ òsì wọn or exile from the land. àbí kẹ́ẹ̀ lé wọn kúrò lórí ilẹ̀. This penalty is a disgrace for them in this world, Allah ní ìjìyà yìí ìyẹpẹrẹ ní fún wọn nínú ayé yìí o. and they will suffer a tremendous punishment in the hereafter. ó ní wọ́n wá jẹ pálábá àyà tó bá ti dé àlùjọ lọ́run nínú iná. Ìkọ́tà kà fún yín yẹn òun ló ṣẹlẹ̀ tí nínú àdìsí yẹn lórí àyà ìfisọ̀kalẹ̀ sòtòrí ẹlòmíì pín mọ́ wọn kàn lè ní àdìsí kan ó dọ̀ ìfúnná tó bá ti rí àdìsí ó máa ń bá Kùránì wọ́n jọ máa ń sísẹ̀ntẹ̀lé láwọn méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. tó bá tẹ̀sí Google reason tí ó ṣe ṣẹlẹ̀. tí ó ṣẹlẹ̀ wà á gbá àdìsí yẹn wá. so ẹ lọ fún wọn níbi tó ti kọ ẹ̀yìn ọmọ àti ìyá síra wọn lára wọn dáadáa tí Muhammadu ṣe náà nìyẹn bẹ́yà Kùránì 9:23 àbí 58:22 àbí 9:123 so nǹkan tí Muhammadu mú wá sí di ayé nìyẹn. 58:22. 22. You will never find a people ẹ ní rí àwọn èèyàn kankan o who truly believe in Allah and the last day, tí wọ́n gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn loyal to those who defy Allah and his messenger, tí wọ́n wà lọ máa ṣe dáadáa sí àwọn tí wọ́n ṣe Muslim tí wọ́n gbà tó jíṣẹ́ àti Allah. even if they were their parents, kò bá jẹ́ bàbá àti ìyá èèyàn, their children, àwọn ọmọ wọn, their siblings, àwọn àbúrò wọn, àwọn ẹ̀gbọ́n or wọn, extended families. àbọ̀wọ̀n alábàátàn wọn, àwọn ẹbí wọn. For those believers, àwọn mùsùlùmí yìí o Allah has instilled faith in their hearts Allah lóhun ti ran ọkàn wọn o and strengthened them with a spirit from him. Allah lóhun ti lé ọkàn wọn pẹ̀lẹ́mìí òun. He will admit them into gardens under which rivers flow, Allah láwọn Muslim tí wọ́n ti kórìíra àwọn ẹbí wọn yìí wọ́n máa gbé wọn sínú ọgbà ìdẹ̀ra to stay there forever. tí omi ti ń ṣàn wọ́n wà bẹ́ẹ̀ títí And Allah ayérayé. is pleased with them and they are pleased with him.
ó ní Allah lọ ṣe Allah dẹ̀ ṣe tiwọn. They are the party of Allah, and indeed Allah is the party. Àwọn làwọn tó wà pẹ̀lú Allah tálá dẹ̀ wà pẹ̀lú. Party is bound to succeed. Àwọn dẹ̀ ni wọ́n máa jáwé olúborí. Ṣẹ́ǹdé ẹ̀rì lọ 923 náà. So Muhammadu ó kọ ẹ̀yìn kí lẹ sọ? Quran 58:22 bẹ́ẹ̀ ni ó kọ ẹ̀yìn ọmọ sí fámìlì ẹ̀ pé tọ́wọ́n fámìlì ẹ̀ ọba ti ṣe Islam ṣe pé wàá darí ẹbí rú nìyẹn. According fún wọn ní 9 kí lẹ sọ? Yes, sir. According to Sharia of Islam. Yes. Of Islam. Ẹ sọ fún wa kí ni Sharia? Òun náà ni according to Sharia of Islam ní nǹkan tẹ̀ ń ká yìí. No, Quran lélẹ̀ náà nǹkan tá a láàsọ nìyẹn náà. Ó ní tí bàbá ẹ̀ ọmọ ẹ̀ ìyá ẹ̀ àbúrò ẹ̀ ẹbí ẹ̀ tí ó bá ti ṣe Islam òun gbọ́dọ̀ bá ṣe kó kórìíra ẹ̀ òun gbọ́dọ̀ wà lóyà sí. Correct. Quran lélẹ̀ náà this is Quran Sherry. MSF fún wọn mi fún wọn ní Quran 9:123 àti Quran 9:23. Bí báyìí kọ́ lè máa rí ẹ̀wọ̀ ẹ̀rí pé Quran Surah Al-Tawbah. Oh believers, ẹ̀yin mùsùlùmí òdodo. do not take your parents and siblings as trusted. Ẹ má ṣe mú àwọn bàbá yín ìyá yín àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín. If they choose disbelief over belief. Tí wọ́n bá lọ́wọ́ ṣe Islam tí wọ́n fi Islam lẹ́pọ̀ wọn ò ṣe Islam tí wọ́n ń ṣe nǹkan míì. Whoever of you does so will. Èyíkéyìí inú yín tó bá lọ bá àwọn ẹbí ẹ̀ tó lọ mú wọn lọ́rẹ̀ tó lọ bá wọn ṣe. Allah ní ẹni ìṣìnà ẹni òfò ẹni àdánù ni o. So tí Mr. Cisse bá wà ń bẹ̀ dáadáa wà ní bọ̀bọ̀ yẹn ṣe ìbúdó ti gbáyé ṣe dáadáa. MSL fún wọn ní 9:123. So Mr. Cisse dáadáa wọlé ẹni tí bọ̀bọ̀ yẹn ṣe. Oh believers, ẹ̀yin mùsùlùmí òdodo. fight the disbelievers around you. Ẹ bá àwọn tí wọ́n ṣe Muslim tó wà láyìíká yín ẹ bá wọn jà. Let them find harshness in you. Ẹ jẹ́ kí wọ́n bá ilé koko lára yín kẹ́ ẹ máa kanra mọ́ wọn wọ̀nyí bí ajá ilé koro. And know that Allah is with those mindful of him. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé Allah wà pẹ̀lú yín o. So Mr. Cisse tẹ́ bá ní dáadáa tí bọ̀bọ̀ yẹn ṣe ẹ lè ṣe máìkì kẹ́ sọ. Now, Ejo, okay, according to all these things that Quran, everything to be back up, Sherry, it's not like boya mo ready láti argue anything. Sure me, but multiple different of things tó máa jẹ́ fast. Tí ẹ máa lọ sí Juma àti wọ́n máa ké kútúbà láti máa ṣàlàyé tó máa jẹ́ the same fast, the same number tó dẹ̀ máa jẹ́ different explanation. Because this thing àwọn kan náà ló wà ní díẹ̀ tán operate sure me yẹn okay kí n má be like bóyá mo wà into support of that. Now all this explanation lórí pé bóyá Muhammadu ò ṣe dáadáa ẹ̀sìn Islam ò kí ń ṣẹ̀sìn kí ni ẹ̀sìn gangan tó jẹ́sìn. Ẹ̀sìn ilé ayé ẹ̀ nílò ẹ̀sìn kò sí nǹkan tẹ́sìn fẹ́ ṣe fún yín. Okay. Mi ò tún wá mọ̀ bí ẹ mọ̀ ẹ máa gbọ́ tẹ bá ṣe Islam ṣe mọ̀ pé tó máa jóná mi mọ̀ bí ẹ mọ̀. Okay, in which way sir? Mo tún ní interest náà yẹn o. Mi ò mọ̀ level yìí nínú Islam. Ṣé ẹ kéwú ni àbí báwo ni ṣe máa ń kírun? Like me n kéwú only thing tí mo kàn mọ̀ ni pé Islam ṣé mo kún mo sọ fún yín pé mo bára mi nínú ẹ̀. Ẹ mọ̀ báwo lẹ ṣe máa ń kírun báwo lẹ ṣe máa ń kírun. Mo máa ṣe ablution. Wọ́n lè ti ṣàlùwàlá ìdè máa bọ́nu mọ́ṣáláṣí yìí. Màá sọ̀rọ̀ àwọn àkùbárù. Màá sọ̀rọ̀ màá ka sọ́rọ́ tó fàtó. Àti àyà ọ̀tún mọ̀. Ẹni àyà tó bá wù mí. Tó bá wù mí. Ẹ lè ka fátì ẹ̀yìn kìtì ẹ̀ láì dájú pé Muslim ní ẹjẹ́ ń pa máìkì. Wọ́n ní kẹ́ ka Fatiha fún wa náà ṣé wà ń bẹ̀. Tàbí wọ́n fẹ́ wò ní Google ni. Mr. Cisse. Àwọn ẹlòmíràn tí mọ̀ pé ẹ̀sìn kí n ṣe. Ẹni bàbá mi jẹ́ ní sùúrù fún ẹ ní sùúrù fún ẹ. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Ẹ lè Mr. Cisse nígbà tẹ́ bẹ̀rẹ̀ ẹ lè tún bẹ̀rẹ̀. Okay, ẹ ti ń gbọ́ mi báyìí sá. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé
Ar-Rahmani Rahim ọba ẹ má àṣà. bẹ̀rẹ̀ Mr. Cisse ẹ má ti lọ jìnnà Allah and again ẹ jọ ṣé Aramon ṣé òun ló ń jẹ́ Àjọkẹ́ Ar-Rahman ṣé òun ló ń jẹ́ Àjọkẹ́ ẹni tó máa jọkẹ́ wa ní in explanation of Yorùbá. Aramon báwo ló ṣe jẹ́ Àjọkẹ́ náà a fẹ́ kí ibẹ̀yẹn yé wa. máa gbọ́ Arab ní èdè ní n tí mo lẹ́kọ̀ọ́ sí ń pa ẹni mo kàn ń try láti ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ ṣé tíyàn bá ń jẹ́ Ramoni nsìn ṣáàjọkẹ́ a lè pe Ramoni lájọkẹ́. no ẹ lè pé lájọkẹ́ because èdè abínibí wa lájọkẹ́ sà. no why tẹ wá fẹ́ pe Ramoni tẹ wá ní Àjọkẹ́ ayé so ẹ̀yin lẹ bring it now like Ar-Rahman yóò Arab ni mò ń kà fún yín sà. ẹ wá fẹ́ tú sí Yorùbá ẹ wá ní Àjọkẹ́ kò jọra wọn náà. ẹ máa gbọ́ according to Islam ṣé ń gbọ́ mi sà according to Islam èdè tó back up Islam tó bá fẹ́ practice Islam ó ní Arab. tó bá ti sọ pé o fẹ́ back up Islam gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ pé wọ́n ṣe mọ̀ because you have to convince me tonight mo kàn ní interest láti bí pé bóyá convince me because I believe a lot so n tó jẹ́ kí n send the request ó ní pé mo rí pé bí nǹkan tí mi gbọ́ rí ok sir. MSN olówó èkó à ń gbọ́ yín. ok so a fẹ́ sọ pé báwo ni Aramon ṣe máa jẹ́ Àjọkẹ́ so a fẹ́ kẹ́yìn náà a fẹ́ kó jẹ́ ìlẹ̀ máa jí látọ̀dọ̀ yín àwa ti jí tipẹ́ ń bì ṣẹ̀gẹ́ ọmọ ní yankí ti jí tipẹ́ báwo ni Aramon ṣe jẹ́ Àjọkẹ́ tí àwọn yìí mú wá di Àṣàkẹ́. èdè ló ń tú fún yín kì í ṣèdè àbí ṣé yẹn jáde wálé yìí. òun náà ni mo wá ń sọ pé ṣé tí yẹn bá ń jẹ́ Ramoni ṣá lè pe lájọkẹ́ ẹ̀pọ̀ àmọ́ lọ́wọ́ kan náà máa ní àmì sílẹ̀ ṣá lè pe ní yẹn ní Àjọkẹ́. hello sir. olóyè kan hold on bàbá mi nítorí kò ń bè lọ́wọ́ yín ni pé ṣé túmọ̀ ẹ̀ ní Yorùbá ní tẹ́sọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn abẹ́ fi kún ẹ má change ẹ sọ bó ṣe rí. àbí nǹkan tí wọ́n ti kọ́ yín nílé kéwú àbí nǹkan tó sọ fún yín a lè tú fún yín. Aramonu ló jẹ́ bẹ́ẹ̀ good morning ẹ káàárọ̀ ṣé Aramonu ló jẹ́ tẹ́sọ̀ yẹn tó ń bè lọ́wọ́ yín ni kò ṣe ṣeré. ṣé Ramoni ló ń jẹ́ Àjọkẹ́ Ar-Rahim ló ń jẹ́ Àṣàkẹ́. ẹ má fi kọrí àti yọ sí ẹ sọ nǹkan tó jọ gangan ni kàdígbò wò ní ìtumọ̀. tó bá jẹ́ pé nǹkan tó kọ́ yín ẹ lè sọ bí àwa máa wá sọ ìtumọ̀ yẹn gangan fún yín ṣe get so. ok kí ni ìtumọ̀ ẹ̀. ok ìtumọ̀ Ar-Rahim aláàánú jùlọ kò sí nǹkan tó ń jẹ́ Àjọkẹ́ àti Àṣàkẹ́ torí tẹ bá wò ṣé tí èèyàn bá ń jẹ́ Ramoni ṣe lè pè ní Àjọkẹ́ ẹ wo ẹ̀yin náà ẹ tẹ́ láti gbìyànjú kẹwò kí nìyẹn náà nílẹ̀ wa alẹ́ tó ń jẹ́ Àjọkẹ́ àti Àṣàkẹ́ ṣe lè máa pè wọ́n ní Ramoni àti Rahim. kí ni ìtumọ̀ ẹ̀ so ẹ jẹ́ kó bá yín gbé síta wọ́n máa lè yé yín MS bá wọn gbé síta ẹ gbé Kùránì síta fún wọn ẹ máa rí ìtumọ̀ ẹ̀ so ẹ máa tù á ti mọ̀ pé kò ń ṣe ẹjọ́ yín àwọn àáfàá wa kan ni wọ́n ti tu bẹ́ẹ̀ ẹ mú mi náà àwọn àgbàlagbà tó lè ṣàfáà sẹ́yìn ti pẹ́. wọ́n ti sọ already sọ pé wọ́n bí mi sínú ẹ̀ ni. ẹ mú mi sọ fẹ́ yìí wọ́n bí mi náà sínú ẹ̀ nínú. wọ́n láì pé bóyá mo lọ lé ké but ìgbàgbọ́ tí mo ní lórí ẹ̀ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ tó fi jẹ́. nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ là ń sọ fún mi ẹ wo ìtumọ̀ ilé ẹ wo bí wàá ń sọ yẹn. olówó ẹgbẹ́ kí n orúkọ yẹn olówó Èkó àbí. ẹ sà. bẹ́ẹ̀ni ẹ wo wọ́n ti bá yín gbèsè iṣẹ́ lè ká látọjú fóònù báyìí. In the name of Allah, is merciful, compassionate, most. So ẹni sùn tẹ́ bá fẹ́ tú merciful yẹn àti compassionate kí lè máa tú sí ní Yorùbá ẹ̀mẹ̀sẹ̀ gbèsè kí wọ́n lè rí ibẹ̀ yẹn gan-an náà la fẹ́ kẹ́ ṣàtúnṣe lé lórí. mi gbọ́ Yorùbá. so ẹ gbọ́ Yorùbá ẹ̀mẹ̀sẹ̀ kàkí wá ọ̀rá tu fún wọn èyí tí yẹn máa ra yẹn ṣiṣẹ́ pé ní English náà Allah ni wọ́n kọ Allah kì í ṣe Ọlọ́run. ní orúkọ Ọlọ́run. ẹ máa gbọ́ ẹni sùn Allah ni Allah ń jẹ tẹ́ bá fẹ́ fi Yorùbá. ẹni sùúrù sà ẹni sùúrù olówó Èkó ẹ ló sà ní tí wọ́n máa sábà rí ni pé in the name of Allah the most merciful. mo wá fẹ́ tún fún yín ní Yorùbá náà. in the name of Allah the most merciful mi kì í sábà rí di. ẹ jẹ́ n tú fún yín. ok. ẹ jẹ́ n tú fún yín ẹ̀mẹ̀sẹ̀ yẹ ká. In the name of Allah the most compassionate. ní orúkọ Allah aláàánú jùlọ ẹ ti rí báyẹn aláàánú jùlọ. ó ti yẹ ìtumọ̀ Fatiha nìyẹn kò Allah ni Allahu tẹ́ bá fẹ́ pè pẹ̀lú Yorùbá Allahu kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run Allah is Allah kò sí nǹkan tó ń jẹ́ Àṣàkẹ́ àtàjọkẹ́ nínú Quran ṣẹgẹtì Ar-Rahim Aramoni aláàánú jùlọ bọ̀ nǹkan tí wọ́n ti kọ́wọn èèyàn tí wọ́n ṣèwádìí fúnra wọn tẹ́ bá ṣèwádìí fúnra yín nǹkan tó wà ní Quran ló yàtọ̀ sí nǹkan tó wọn afá máa ń sọ ẹgbẹ́ tàfà bá débi sin tábà béèrè rí lọ́wọ́ ẹ̀ tábà ní kò sọ dáadáa tí Muhammadu ṣe ó máa fún wa ní 1000
ọ̀tá bá sọ pé pẹ̀lẹ́ rí kò ní lè sọ ẹyọ kan ṣe get. ṣé mo nǹkan tó ṣẹlẹ̀. sọ pé ìjẹ́ ni àjọ. ṣé mo pé tẹ̀ka hello sir ṣé ń gbọ́ mi. kíní yìí tó bá ṣe pé organisation tó jẹ́ pé kò jẹ́ pé wọ́n bára mi nínú rúùmù yìí bóyá ó máa jẹ́ kí n believe enough ṣé ń gbọ́ mi sir because ṣe rí kíní ìṣe àgbẹ̀ storyline àwọn nǹkan ní intenka fún mi yìí tó dẹ̀ jẹ́ pé a lot of people wọ́n ti edit a lot of people a lot of pages láti fi lè máa fi jẹ́rìí nǹkan tó bá fẹ́ convince àwọn èèyàn fún. One thing I just believe is that téèyàn bá fẹ́ péyàn sójú ọ̀nà tọ̀dọ̀ tiẹ̀ does not mean you can spoil others way before you can. ẹ má bínú sir ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ. Àgíwá kí ni mo ti spoil mi báyìí sí. ṣé ìjọba tí kò ẹni àgbọ̀. tẹ́mọ̀ mo ti wà convince ẹ má gbọ́ sà olówó ẹni sọ̀rọ̀ nǹkan tá a kà ṣé àfi ẹ̀rí ràn yín Mr. Àgíwá. ẹ ló olówó èkó sà mo ti wà convince lọ. so ẹni sùúrù Mr. Àgíwá ẹjẹ fún ilé ẹyọkan fún nǹkan tẹ ṣe yẹn pé à ń ba nǹkan jẹ́ ṣé mo pé nínú Islam ẹ máa gbé ẹni sùúrù Mr. Àgíwá nínú Islam ṣé mo pé lè fẹ́ ọmọ kékeré ṣé mo àbẹ́ mọ̀ nínú Islam. bẹ́ẹ̀ ni mo gbọ́. wọ́n ṣe pé ẹ gbọ́ ẹ lè fẹ́ ọmọ kékeré so irú ẹ̀sìn yẹn ṣe pé kò dá nílẹ̀ Yorùbá. bí láti fi ọmọ kékeré. bẹ́ẹ̀ ni àbá àti mọ̀mọ́ sọ̀pọ̀ tí ó wà nínú Quran. ẹ jẹ́ fún ilé yẹn kan so ẹ mẹ̀sẹ̀ fún wọn ní Suratu Talaq yẹn ẹ máa kà fúnra yín. so wọ́n máa gbé síta sí kẹ̀kà fúnra yín mi ní báyìí kà kẹ́ ní nǹkan. àfà tó bá ba nǹkan jẹ́ tó ẹ pé wọ́n bá fún yunifásitì kan tí ọba rí bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́ so ẹ̀yin náà lè gbé kura ti yín náà jáde kẹ́ máa wò tó máa ṣe ń sọ so ẹ máa rí pé. ẹ̀yin náà lè gbé kura ti yín náà jáde kẹ́ máa wò tó máa ṣe ń sọ so ẹ máa rí pé nǹkan tó wà ní kura nílà ká. Okay sir. wọ́n fẹ́ lè wojú fóònù kẹta wọ́n ti bá yín gbèsè. As for your woman past the age of masturbation, in case you do not know their waiting period is 3 months, and those who have not masturbate as well. As for those who are pregnant, their waiting period end with deliver. And whoever is mindful of Allah, He will make their matter easy for them. I don't really understand. Hello, sir. Ọlágbọ́n ní nǹkan tẹ̀ka yẹn ṣó yẹ yín. Láàbòye dáadáa sir. ó ní pé as for your woman past the age of masturbation. menstruation nǹkan oṣù lọ. menstruation in case you do not know their waiting period is 3 months, and those who have not menstruate as well. As for those who are pregnant, their waiting period end with deliver. Now, whoever is mindful of Allah, He will make their matter easy. Kàlẹ́ ẹjẹ́ kó ṣe tán ẹni sùúrù ẹjọ́ Mr. Fasat ẹjẹ́ kó ṣe tán. So Mr. Ceesay ṣé kí nìyẹn ti yé yín báyẹn? Ó ti yé mi. Bọ̀yẹ̀ explain fún mi dáadáa. Mr. Ceesay. ẹni sùúrù Fasat ẹni sùúrù àti gbé nǹkan lé ọ̀tá yín lóhùn ọmọ ti ṣe tán pẹ̀lú Mr. Ceesay ẹni sùúrù Mr. Fasat. So Mr. Ceesay nǹkan tí bíbá yín sọ ni pé ìyàwó yín tẹ bá fẹ́ kọ́lẹ̀ pé ẹ fẹ́ mọ́ oṣù mẹ́ta ló lè máa fi dúró dè. Ó wá sọ àwọn obìnrin mẹ́ta, obìnrin tí ó ṣe nǹkan oṣù mọ́ àgbàlagbà nìyẹn torí ti darúgbó, ọmọ kékeré tí ò tí ì máa ṣe nǹkan oṣù torí ọmọ kékeré pé ní ṣe ni, àti obìnrin tó lóyún. So ṣe ti rí pé Islam ó sọpọ́ọ̀tì kọ́ máa fẹ́ ọmọ kékeré. No. Islam jẹ́ mi bó ṣe rí là ń sọ. Kí lẹ sọ? Ẹ lè fi lè bákọ̀. Ok, so ms ẹgbẹ́ tẹ̀ sílẹ̀ jáde fún wọn ẹ ṣe ms. Fasat ẹ lè ṣí máìkì yín báyìí. Mo tẹ̀lé interest nínú àwọn nǹkan tẹ̀ sọ ṣùgbọ́n àwọn eré àwọn ìwà tẹ̀ fi ń sọ àwọn nǹkan tẹ̀ pé kò kẹ́kà ṣe kó bọ́ ti ẹ̀ pé Yorùbá ni wá. Bẹ́ẹ̀ ni tá a bá ṣe mistake ẹ lè kọ́ wa sátẹ̀ṣọ́ ẹ ṣe ó yá. Yorùbá ni wá
nítorí tá a máa fi lo English láti máa tú Quran wáyé tá a wọlé ní Yorùbá Quran láti tú. ẹ sọ̀rọ̀ sókè mi gbọ́ èdè kílẹ̀ ní ẹ̀ka lò. mo ní Yorùbá ni wá ẹ̀dẹ̀ fẹ́ máa tú Arabic ni fẹ́ máa tú pẹ̀lú English. èyí ni pé ibi source of English Quran yẹn ẹ̀ mọ́ wáyé tẹ́ gbé Yorùbá tí I understand tí ò ní di pé àṣẹ máa tó máa. ok nǹkan tó ṣẹlẹ̀ ní pé nǹkan tẹ́ sọ ẹ máa gbọ́. Mr. Fasat nǹkan tó ṣẹlẹ̀ ní pé Mr. Fasat mo gbọ́ yín. so nǹkan tó ṣẹlẹ̀ ní pé a ní àwọn èèyàn wa kan tí wọ́n jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ ń kọ́ Yorùbá bóyá tí wọ́n bí wọn sí òkè òkun ní ti Gẹ̀ẹ́sì tànká a fẹ́ kárí wọn along díẹ̀ but ẹ rí i pé Yorùbá tí a fi ń tu gangan ló jọ wá lógún yẹn ló ṣe kókó a ṣe ń sọ pẹ̀lú èdè wa kó lọ sókè gan. ẹ jẹ́ ká wá ṣe báyìí tẹ́ ẹ gbọ́ mi tá a bá máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá Quran tó jẹ́ Yorùbá tí Yorùbá tú ṣe jẹ́ understand. ẹ wá gbé ẹ gẹ́tì nǹkan tí mo sọ. mo gẹ́tì ẹjẹ́ kí wọ́n fà yín. ẹ má bínú a fẹ́ kárí àwọn èèyàn wa tí wọ́n bí sílé àlọ́ǹgì. a wà máa translate Yorùbá yẹn a wà máa translate as English. no ẹ máa gbọ́ ẹ dàbí ẹ ti gẹ̀tì. ẹ jẹ́ hold on àwọn òṣèré àwọn èèyàn ẹ máa gbọ́. olówó Èkó mo understand. ẹ jọ mẹ bàbá tó sọ̀rọ̀ yìí so ṣé yàtọ̀ wà ní méjèèjì ni torí mi rò pé ẹ máa hold on jáde mi ò fi Yorùbá ṣiṣẹ́ lọ́fíìsì tá a wà. ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ìyàtọ̀ wà ní méjèèjì. Okay, sir. Because lóòótọ́ mi ò mẹ̀sìn tẹ́yìn ṣe but Muslim lèmi. Nǹkan bá dẹ̀ fẹ́ wò dáadáa nílẹ̀ Yorùbá tí wá. ẹ má bọ̀ bàbá yìí sọ pé Muslim náà ẹ jẹ́ ká gbé verse kan sí tó máa jẹ́. ẹ jẹ́ kí mi land lórí ilé. ẹ máa gbọ́ mo ti mọ̀ kọ́tẹ́ sọ́n sìn ms ẹ bá gbé Quran 489 sí. àní ẹgbẹ́ Yorùbá jáde. òun náà ẹni sùúrù ms ẹ gbé Quran 489 sí ní Yorùbá. Nàìjíríà wà dá púpọ̀. kó tó ṣẹlẹ̀ ní Hausa you want it in Yorùbá land. kò sẹ́yìn ìgbà wọn. ìṣàkóso Kwara no ẹ lè máa sọ fún wa pé no. sẹ́yìn ìgbà tó ń ṣẹlẹ̀ yẹn ẹ má jẹ́ ká tàn. so Mr. Fasat ẹ má bínú wọ́n ti gbé Yorùbá yẹn sí ẹjọ́ ẹ bá wa kà ẹ ṣe Mr. Fasat. ẹ jẹ́ kí wọ́n máa kà mí ò lè rí ìnáwó dàda bẹ́ẹ̀ yẹn jọ. ẹ tẹjúmọ́ fóònù dáadáa ẹjọ́ wọ́n ti bá yín gbé sí. kò sí ẹ̀ ńlá jì. no ẹ tẹjúmọ́ fún ẹ lè gbé fóònù yẹn sún ẹ tẹjúmọ́ ẹjọ́ bàbá ẹ ṣe Yorùbá ti wà ń bẹ̀rẹ̀ ẹ ṣe sọ. kí ni nǹkan tẹ́ fẹ́ derive from ilé ìtì. no wọ́n sọ fún wa pé ká ṣe sòwò ìmọ̀ sáré dánwò ẹ wá bá wa kà ní Yorùbá báyẹn. wọ́n fẹ́ kí ẹ sa ìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sa ìgbàgbọ́ kẹ́ ẹ lè jọ di ẹgbẹ́ kan náà nítorí náà ẹ má ṣe mú ọ̀rọ̀ ayọ̀ nínú wọn títí wọ́n fi máa kúrò nínú ìlú ẹbọ wá sí ìlú Islam nítorí ẹ̀sìn Allah tí wọ́n bá lẹ́yìn sí ìgbàgbọ́ òdodo ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn kí ẹ sì má ṣe mú ọ̀rọ̀ ayọ̀ àti olùrànlọ́wọ́ kan nínú wọn. ok ẹ má dùn ẹni sùúrù ẹ má pick ẹ bẹ́ẹ̀ ní sùúrù ẹ bá wọn gbé English ẹ dúró náà ẹ farabalẹ̀ ẹ má gbé English wá ẹ má ti gbé ká English yẹn máa ṣàlàyé pọ̀ ẹ dúró náà ẹni sùúrù ms ẹ gbé English sí ẹ dúró náà. nǹkan tó ń bẹ́ẹ̀ bí lọ́wọ́ yẹn pé ẹ wo tí wọ́n bá bọ̀ ẹ ṣe pé ẹ ṣe kíní ẹ̀ láṣẹ pé ms ẹ gbé English sí kọ́ wá kà so kọ́ wá wo nǹkan yẹn ìyàtọ̀ yẹn ẹ ṣe ó yẹ jẹ́ àlọ́ bàbá. nǹkan tó ń bẹ́ẹ̀ bí lọ́wọ́ yẹn. ẹ̀ka Gẹ̀ẹ́sì iná nǹkan tẹ́ sọ mo fẹ́ ká wò ó sìn so màá lè ṣe àtúnṣe láti ibẹ̀ ṣe sọ yẹn so ẹ̀ka Gẹ̀ẹ́sì ẹ ṣe. yóò bè mi ò rí ìnáwó rí kíní dáadáa ẹ má bínú tí wọ́n bá ṣe ẹ jẹ́ kí n screenshot ẹ̀ kí n lè bá yẹn láàjẹ́ ẹ ò dọ̀nà ìjọ. ẹlẹ́kejì ẹ bá ń béèrè lọ́wọ́ kíní kan wà tí. tó láyé wọ ní sùúrù tí ẹ ní sùúrù kéwu ló yẹ wá ó ní mọ̀tábọ̀ sí òní lè wọ̀ o àbọ̀ sí wọ̀wé o ìwé dayé rú. kéwu ló yẹ wá kàwé àti ó ní mọ̀tábọ̀ sí òní lè wọ̀ o àbọ̀ sí wọ̀wé o ìwé dayé rú. ìbáyé jẹ́ oríṣiríṣi ẹni ṣe bẹ́ẹ̀ kọ́ra yìí. so bàbá ó dàpọ̀ lọ sí Google tó bá ti dé Mr. Fasat. Lọ́gọ́gù bọ́yìn screenshot ẹ̀yàn bí a ṣe ní wọ́n ń lọ kà. ẹ jẹ́ kí mi wá sẹ́rí. Mr. Fasat ó yẹ ẹ̀ka kẹwàá ẹ̀ṣẹ̀ ṣàlàyé ọ̀dẹ́ fẹ́ ṣàlàyé sá ẹ̀jọba. ẹ ṣe mo ti kà á. ẹ ti ka ilé àgbọ̀yìn látẹ̀kan yẹn ẹ sí lórí áàpù yìí. mo wà ń bẹ̀ mọ́ gbọ́ ní. ẹ sì ẹ àwọn ògbọ́yìn kíní yẹn sọ pé kúrò lórí áàpù yìí. ẹ kà báyìí sí ọya a lè gbọ́yìn tẹ́ bá sí lórí áàpù.
okay, they wish you disbelieve. MS, that would you disturb Kenny MS? Okay, yeah. They wish you disbelieve as they have disbelieved. So you may all be alike. So do not take them as ally unless they migrate in the cause of Allah. But if they turn away, then seize them and kill them whenever you find them, and do not take any of them as ally or helper. That's fine. Mr. Fasad, ṣé India lè gbé? Ṣé India lè gbé? Mi ì gbé ní India o, lóyìnbó mo. Ẹ wá ṣàlàyé ẹ máa gbọ́ ìkọ́tẹ̀ kan sí kí ni ìyàtọ̀ Gẹ̀ẹ́sì àti Yorùbá yẹn? Ok, ẹ jẹ́ ká mọ̀. Sẹ́rí, èmi tí mo ti gbé ọ̀rọ̀ yẹn tí mo ṣàlàyé fún yín pé because mo ti rí ibi tí wọ́n ti lo English láti fi tú kí ló bá ń pè náà àwọn àdàmọ̀dì translation English. A ní kí ni ìyàtọ̀ nǹkan tẹ́ kà yìí? Ẹ ṣe right ẹ jẹ́ kí n sọ n tó wà ń bẹ̀ right. Ṣé ó correct lẹ́ ń sọ? Ṣé mi ń gbọ́ pé Yorùbá program lẹ́yìn ṣe tí ìbámu ti yẹ yín mo sọ fún yín pé ó better. Ẹ máa gbọ́ Mr. Fasad, ẹ máa gbọ́ ṣó correct. Ó correct. So ẹ máa gbọ́ ọ̀dọ́ máa fi sọ lélẹ̀. Ṣé gbogbo Gẹ̀ẹ́sì tá a bá gbé sí níbí báyìí? A máa ń tú èdè yẹn tó máa jẹ́ nǹkan tí wọ́n bá kọ gangan. Torí bí àkọ́ tẹ rò tẹ́lẹ̀, tó máa jẹ́ nǹkan tí wọ́n bá kọ gangan. Mi ì sọ pé parọ́. So mo lè ní kẹ́mi sí kàn sí kéde tú bó ṣe wà níbí báyìí máa rí. Ẹ má wulẹ̀ tú. Ẹ jẹ́ kí mi wá sọ point of view tèmi lérí nǹkan tẹ̀ ṣe yìí. Inú mi dùn pé confirm wá ń sọ pé nǹkan tó wà ń bẹ̀ láǹkà. Ẹ wá máa gbọ́. Ṣé rí fast ẹgbẹ́ wa yìí? Ẹ lọ ibi tí fast yẹn ti ń bẹ̀rẹ̀ bọ̀. Mi máa olówó Èkó tẹ bá lè ṣe ọ̀rọ̀ kan náà sọ́bọ̀ tó dé wa. So ẹ tún fẹ́ defend bíbẹ̀ yẹn, ok báwo bẹ́ẹ̀ ò bá máa bọ̀ láti àwọn méjì jọ ń ṣeré wọn ó ṣàníkan pa ẹni wọ́n fi Islam lẹ́nu because mi ìmọ̀ kọ́tẹ́ fẹ́ yọ kúrò nù. But Esa, you have to wait for the person that you are explaining something to. No, èmi tí wọ́n bá gbé wá èmi kàn ń sọ tèmi lọ ni èmi mo bá sọ tẹ́lẹ̀. Ẹ̀rọ gbẹ́bẹ́ tí ń sọ yẹn a lè máa sọ̀rọ̀ lé ọ̀rọ̀. Ẹ má bínú Mr. Size, wọ́n ti gbé sí Mr. Fasad. So tó ti ń bọ̀ sí ṣe kò ṣọmọ Nàìjíríà mọ́ sẹ́nìkan sí ṣe. Ẹnà wọn ní orúkọ nickname wọn ni. Wọ́n ti gbé sí Fasad. They are not Nigeria origin, they are from Senegal. Wọ́n ní nickname wọn ní bàbá ẹni ẹni nickname wọn. Bàbá abẹ́ lọ́wọ́ ti ṣiṣẹ́ lọ́wọ́ ti Senegal wọ́n sọ fún lóko Senegal wọ́n sọ nígbà. Ọdún nickname wọn ní ìṣàlẹ̀ bàbá ẹlẹ́lẹ́. Ó láti máa sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń jẹ́ bàbá abẹ yìí sá mo lè wish láti bá nífẹ̀ẹ́ yín mo lè wish láti máa jẹ́ gíwá bàbá abẹ. Ìwé nífẹ̀ẹ́ Senegal. Ọ̀rọ̀ mi ibẹ̀ ní ibẹ̀ ló ń gbé àwọn tó ń gbé nù. Ọ̀rọ̀ tí mò ń sọ fún yín sá mo lè ní láti máa jẹ́ gíwá olówó Èkó tàbí kí n máa jẹ́ gíwá MS. Sọ́ọ̀ mi pé sá tàbí kí n máa jẹ́ gíwá Fasad. Olówó Èkó. Mr. Fasad rí ẹ̀ka ṣẹ́ ti rí. Mo fẹ́ àmì ìbífọ̀. Mo fẹ́. Fasad ti kan Fúlàní ọmọ Gambia ni. Ẹ má bínú tẹ́ ẹ̀ bá máa tí wọ́n bá lè bá mi kà. Okay, so ẹ mẹsẹ̀ yẹ ká bá wọn. Glasses mi èmi máa tí wọ́n bá lè bá mi kà ẹ má bínú because mi ì pẹ̀lú. Má ṣe yọnu ẹ mẹsẹ̀ yẹ ká bá wọn kà. Ẹ kà ní English ní kí n máa ká wò ó. Ok, Gẹ̀ẹ́sì lè fẹ́ ká tún kà ok ó yá ẹ lè ká Yorùbá mo ń sọ fún yín. Ẹ má ṣe yọnu ká má ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ náà. Why should you be divided into two groups about the hypocrites? Ẹni sọ ẹmẹsì ká lè tún torí ẹni. Allah ń sọ Muhammadu ló ṣàlàyé ló ń tẹnu Muhammadu jáde pé ẹ̀yin Muslim kí ló dé tẹ́ ẹ pín sí ìjọ méjì nítorí Ọlọ́run ẹ ò dọ̀nà Ọlọ́run ẹ lè lo Ọlọ́run Allah is Allah. Ọlọ́run bá la sọ̀rọ̀. Ọlọ́run sọ̀rọ̀ nínú Quran Allah ló sọ̀rọ̀ nínú ṣẹ́gẹ̀tì. Allah Saudi ló bá sọ̀rọ̀. Allah is Allah. Allah ṣìkìdì ló ń bá sọ̀rọ̀ kì í ṣe Ọlọ́run. Ok, ó yẹ kí alẹ́ mẹ́sì. Ẹni sùúrù ẹ má jẹ́ ká jẹ́ kó wà rà dé. Allah has upset them for their evil deed. MS ṣe wà ń bẹ̀. Yeah, I'm Okay, ó yá. Why are you believers divided into two groups regarding the hypocrites? Kí ló dé tí ẹ̀yin Muslim tẹ́ pín sí méjì nítorí àbòsí? Nítorí àwọn alábòsí. Why Allah allowed them? Okay, MS ẹ tún gbé kí tún gbé fún wọn. Divided into two groups regarding the hypocrites. Okay. Ẹ gbà mí o. Kí ló dé tí ẹ̀yin Muslim pín sí méjì nítorí àbòsí? Àbí? Bẹ́ẹ̀. Kí ni nǹkan tó bá kọ́ lè máa tún náà ẹ lè máa fi sí ọkẹ́. Allah allowed them to regress to disbelief. Tó lè jẹ́ pé Allah ló ṣì wọ́n lọ́nà ló jẹ́ kí wọ́n ṣìnà Allah ló ṣì wọ́n lọ́nà. Because of their mistakes. Nítorí àṣìṣe wọn.
Do you wish to guide those left by Allah to stray? ṣé o fẹ́ lọ máa tọ́ àwọn tó jẹ́ pé Allah ló ṣì wọ́n lọ́nà, ṣé o fẹ́ lọ máa tọ́ wọn sọ́nà ni? Ẹ má bá wa lọ yín yín. And whoever Allah leads to stray, ẹnikẹ́ni tí Allah bá ti ṣì lọ́nà, ẹ má gbọ́. will never find for them a way. Irú àwọn ẹni náà ẹ ní lè tọ́ wọn sọ́nà láyé. ṣé lè ká They wish you would disbelieve as you disbelieve. lè ká kíní yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n ọ̀rọ̀ Mr. Fasasi ló ń kalọ̀ kà láti 88 kílẹ̀ tó ibùdó ẹni ká tó ti lọ kà. Ṣẹ́rí inú mi dùn pé ẹ jẹ́ kí n ṣẹ́rí tẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn náà máa sọ̀rọ̀ nílò. Ok, ibo ni ká tó ti kà Mr. Fasasi. Mo láì bẹ́ẹ̀ tí ṣẹ́rí ó kàn pé mi ò ní káyọ̀ púpọ̀ lé nínú ṣe understand ṣùgbọ́n inú mi dùn pé ẹ ti gbà mí láyè láti lè contribute mo rí pé platform yẹn wà peaceful ṣe you understand láti lè máa wò pé bóyá ká jọ choose àsìkò kan láti debate nípa better máa sọ reason tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ni pé sẹ́ẹ̀rí gbogbo àwọn kan yìí wọn ò lè gbé ìtàn ọ̀rọ̀ tí ó ń bọ̀ látòkè káwá bọ́ sáà ní káwá gbé. Ibo ni ká ti lọ ṣé ká máa lọ sí 70 àwọn lè bá yín gbé láti ẹni nọ́mbà tẹ́ bá fẹ́. sẹ́ẹ̀rí pé ó ti ń fojú hàn nísìnyí pé Ọlọ́run rí fà sí àwọn kan. No, ẹ máa gbọ́ àlá ẹni sùn Mr. Fasati ẹ máa gbọ́ Mr. Fasati tá a bá lọ gbé kínní láti 1 ẹ máa gbé tá a bá gbé láti 1 tá a bá kà á dé 89 yẹn nǹkan tó sọ létí 9 yẹn kò yí padà ẹ máa gbọ́ tẹ́ bá wo 88 yẹn àlá ń sọ fún àwọn apá kan kí ló dé tẹ́ ẹ fẹ́ máa tọ́ wọn tó jẹ́ pé wọn àlá lòun ṣì wọn lọ́nà ẹ fẹ́ máa tọ́ wọn sọ́nà. So ìgbà tó wá dé 89 ẹni sùn ìgbà tó wá dé 89 yìí àlá wa pàṣẹ ẹ máa gbọ́ command ní bíbáyìí wọ́n kọ́ sọ fún wọn láti ìbẹ̀rẹ̀ níbi pé wọ́n fẹ́ kẹ́ ṣàìgbàgbọ́ bí àwọn náà ṣe ṣàìgbàgbọ́ kẹ́ lè jọ di bákan náà. Ó wá ní má bá wọn ṣe o àmọ́ tí wọ́n bá wá wọ́n fẹ́ di muslim ó ní bá wọn ṣe kó ti kéèsì yẹn ti close. Ó ní tí wọ́n bá lọ́wọ́n ò ṣe ìsìlámù mọ́ àwọn ò ṣe mọ́ ẹgbọ́n nǹkan yẹn o òun tí wọ́n tẹ́ bá lọ́mú láti 1 yẹn kò padà yé 89 padà tí wọ́n bá ti wá lọ́wọ́n ò ṣe mọ́ kí ni ìdájọ́ tó wá sọ. Kí wàá lẹ wá fẹ́ fi gbogbo àtòkè kí lẹ wá fẹ́ fi ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹni tí mi ń ṣàlàyé fún yín ni pé ẹ̀yin ní ń bọ̀ látòkè àmúlá ṣe jẹ́ kí ẹ máa gbọ́ ẹ fún ẹ̀yin náà lè fa ní àyè láti sọ̀rọ̀ ẹ jẹ́ kí mi wá ṣàlàyé fún yín dáadáa ní ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń rí fà sí àwọn ìjọ kan ní pé ní inú Mẹ́kà nígbà tí Islam ò ti dé Islam gan ti wà lórí ànábì gbogbo àwọn ànábì Ọlọ́run Islam náà ni wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n gbòòyà àwọn ẹlẹ́bọ take over because they have money they have power set to understand ṣùgbọ́n tí ọbí tó ti ń rí fà sí ọ̀rọ̀. Mr. Fasad kì í gba misinformation mi báyìí Muhammad ló dá Islam lẹ̀ tẹ́ bá sọ pé gbogbo àwọn prophet jẹ́ Muslim ṣe ní ẹ̀rí àwọn máa ń sọ̀rọ̀ pẹ̀lú evidence mi báyìí. ṣé Muslim ni àbí Christian. ṣé mi ní religion mọ̀ but Muslim ni mi tẹ́lẹ̀ so mo fẹ́ sọ ọ̀pọ̀ fún yín Muhammad ló dá Islam. tó bá pé Yorùbá ni ìzádàkẹ́ jẹ́ traditional. No, mo ní mi ní religion kò sí religion so kò sí nǹkan tí mo yàn fẹ́ kò sí nǹkan tí mo fẹ́ lè ṣàlàyé fún yín nínú ẹ̀ tó lè fẹ́ lè understand because reason pé believe on anything but ẹ jẹ́ kí n wá ṣàlàyé ọ̀rọ̀ pé ká sí yàn lọ́nà kan. So ẹ máa gbọ́ àwọn òfin misinformation bí ni mo sọ ẹni gbogbo àwọn prophet ní Muslim ni wọn ní evidence ẹ dẹ̀ fẹ́ máa fún wa ní claim ṣẹgẹt a máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí bí báyìí ni so ìyẹn kan ẹ fẹ́ sọ ọ̀rọ̀ kínní tẹ bá fẹ́ ṣàlàyé pẹ̀lú ẹnu a kì í fẹ́ gbà but tẹ bá mú tẹ̀f sí wa a máa gbà ṣẹfẹ́ tẹ̀f sí aya ìkàwá yìí. mo sọ fún yín pé mi ò sí ní position láti. mo ẹ ti fẹ́ máa ṣàlàyé lọ pẹ̀lú ẹnu mo wá ní ṣe ká ẹ̀pù yín ká gbé tẹ̀f sí aya ìsì ìyẹn ló explain verse ṣe ká bá yín gbé sí. ẹ gbé sí kẹwò nǹkan tó ṣẹlẹ̀ kẹwò àwọn tó ń bá wí kẹwò àwọn tí wọ́n ń bá wí. so ms ẹ bá wọn gbé ẹni sọ ẹ kọ́ bá yín ms ẹ bá wọn gbé tẹ̀f sí Quran 489 so tọ́ba gba Islam padà látọ̀dọ̀ yín o Mr. Fasad. èmi ò kí n ṣe àfa mo kàn jẹ́ mùsùlùmí ni. kò gbàdé bá jẹ́ àfa. mi ò kí n ṣe àfa mùsùlùmí ni. wọ́n ti bá yín gbèsè bàbá àsùnwọ̀n. tó bá gba Islam padà ibi fún mi ni máa fọ́ mi pa ẹ́. sọ̀rọ̀ yìí náà ti di ọ̀gá Muslim yẹ. ọ̀sẹ̀ tó pààyàn torí ẹ̀sìn. ọ̀nà pààyàn kiri ni kò fún tó jẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bí. so Mr. Fasad wọ́n ti bá yín gbèsè. ẹ jẹ́ n bí lè question kan nígbà náà ń pààyàn. máa pẹ̀lú yín. nígbà tẹ wà ní Islam ẹni mélòó lẹ́yìn gangan pa. kí lẹ sọ. àwọn tó ń jẹ ẹ máa gbọ́ ẹ jẹ́ n bí lè question yìí ni mo fẹ́ kẹ́ dáhùn mi fẹ́ kí àbábẹ́ ọ̀ dáhùn nítorí ọba àbábẹ́ mo rí pé ó dà pé abálẹ́sì làwọn jẹ wọn wọn lóògùn gan. bàbá bẹ lóògùn. ẹ máa gbọ́ olówó Èkó ẹ máa gbọ́ olówó ibẹ̀ ló ń gbé. ẹ máa gbọ́ ṣẹ́rí nígbà tẹ́yìn wà Muslim tẹ́yìn jẹ́ Muslim
ẹni mélòó ni wọ́n pa ní stage nítorí pé kò sí Islam ẹni yẹn ẹ mọ̀ gbọ́dọ̀ fara ẹjẹ sáré dáyé wọ́n pa ńlá mi sọ̀ ń pa Sokoto mo sọ̀ ń palẹ̀ ẹni mélòó lọ́pàá lójú wọn pa Deborah. ẹ farabalẹ̀ ṣe kíní kan wà pé ebi ò láì wọn ni nígbà tẹ wà nílẹ̀ Yorùbá wọ́n pa Deborah wọ́n ní pé wọ́n pa Deborah ẹ jẹ́ ká treat ọ̀rọ̀ Yorùbá nílẹ̀ Yorùbá wa ẹ jẹ́ ká treat ẹ má ti lọ Sokoto nǹkan tó wà nílẹ̀ Yorùbá gan-an wa àti retreat tán tó clear ká máa fún un lọ sí Ìlọrin àbí ká lọ máa lọ lẹ̀ Sokoto. Ìlọrin ilẹ̀ Yorùbá ni a lè sọ Ìlọrin ilẹ̀ Yorùbá ni. ẹ máa gbọ́ gbogbo nígbà tẹ wà nílẹ̀ Islam ẹni mélòó ni wọ́n pa ní ìṣèjú yìí tó jẹ́ mùsùlùmí. àwọn pa àìmọye àwọn tó wọn Haúsá pa wọ́n máa ń pààyàn dáadáa. mi ì sọ ń pa wọ́n gbà láwọ àkùbà. ẹni lẹ́yìn bá láti pààyàn náà ni mo sọ. ẹ jẹ́ ká wà honest pẹ̀lú ara wa. àwọn Haúsá pààyàn ní Ṣàgámù. àwọn Mùsùlùmí Yorùbá yín wọ́n pààyàn ní Ìbàdàn wọ́n pààyàn lẹ́kọ̀ọ́ àwọn Haúsá wọ́n pààyàn lórí ọ̀rọ̀ ṣé Yorùbá wà tí mo fẹ́ sọ ẹ̀kan ti ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. nígbà tó lóko wa kékeré tó bá ti dín gbàmí ìrántí wọn pe máa kàn ní Ajágbe wọn kí n fèrè nìbàdàn wọn rántí ẹ olóòdùkọ ọ máa ń ná àwọn ilégún kiri ni Islam àti ẹ̀ma bring nígbà tí wọ́n bí èmi láti 1960 tí dìsìn mi ò tí ì jọ tó mú gbádùn wálé ayé lẹ́yìn ìbànújẹ́ nìkan ikọ́ máa nà yàn hold on tó máa lọ lé kéwú wọ́n máa nà ọmọ nígbà táwọn kékeré ní early 70s ẹ wọ́n máa nà ọmọ pé kí lélẹ́yìí ṣètò àìṣe kò ìkójàre wọ́n ní kò mọ̀ kéwú ni wọ́n á nà bí kó kú ni so wọ́n ti wá fi ìbànújẹ́ sínú wọn ìbànújẹ́ yẹn lọ fi ń dàgbà lọ they are very very wicked human being kò sí ẹ̀dùnú kan nínú wọn tí mo ti mọ̀ wọn. And up to now, for 60 years. Mr. Fasad tó lọ mo fẹ́ kí wọ́n ka kinní yìí. a máa kà á àwọn nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká treat tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ down question ẹ direct questions. ẹni mélòó ni Islam ti pa ní inú mọ́sálásí tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tí wọ́n nítorí pé kò sí Islam. Haúsá pààyàn ní Ìbàdàn wọ́n pààyàn ní Ṣàgámù. ọmọ ní mi ò sọ pọ̀ ọ̀rọ̀ Haúsá sẹ́rí ẹ mú ọ̀rọ̀ tra. That is them. Sẹ́gbọ̀n mi ìdí èèyàn yàtọ̀ sí ẹ̀sìn. ní ẹ̀mọ́jọ́ ní láàsì ẹ̀ náà àwọn Haúsá wọn ni wọ́n rí Kùránì nílé aṣẹ́wó kan agbọ́ news everybody ló gbọ́ wọ́n dẹ̀ pa wọ́n jọ mọ́lé so mo sọ fún pé nílẹ̀ Yorùbá ṣáàdùn ìṣẹ̀lẹ̀ Haúsá ló lọ pààyàn nílẹ̀ Islam ni wọ́n pààyàn ẹ̀dẹ̀ sọ pé kò sí kílẹ̀ tó sọ. ọ̀rọ̀ kan tí mi mọ̀ bí ilé ẹ̀mọ́ tí ì dáhùn yẹn o. ẹ̀wọ̀n ti dáhùn yẹn náà. ẹ̀ tí ì dáhùn ẹ̀ nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ Yorùbá. nílẹ̀ Yorùbá ẹ̀mọ́jọ́ nílẹ̀ kejì sọ nílẹ̀ Yorùbá ní máìkì tí ó jẹ́ àwọn àfáà tó jẹ́ ilẹ̀ Yorùbá yìí. ẹni ọkẹ wọn Haúsá yẹn ń ṣàfà pásítọ̀ ni wọn èmi ò mọ̀ wọn ní ẹ̀sìn tán sì ń bẹ̀ mi ò mọ̀. pásítọ̀ bàbá mi olówó Èkó ẹ jẹ́ kí n sáré sọ sọ́rọ̀ tí bàbá yẹn ń béèrè nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo rí pé èèyàn tó kàwé nìyí so nǹkan tí a dẹ́n sẹ́yìn bẹ̀ látàárọ̀ mo kò yé yín. ọ̀rọ̀ òwe kọ́ nílé ọ̀sìn ní sà. ẹ ní sùúrù náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ jẹ́ pé mi tó máìkì látàárọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ ní sùúrù ẹ pé mo kọ́ tí ẹ̀sìn mùsùlùmí ń ṣe tó ń wà káàkiri gbogbo ìlú tẹ́yìn náà bá lọ sí tan continent ní Sudan káàkiri ṣé àwọn ọmọ Yorùbá tá a lọ́pọ̀lọ́ sá máa wá dúró tí nǹkan yẹn á fi ṣẹlẹ̀ nílùú wa ká tó take action yín náà gbé sí làkàì. ṣọ́ọ̀bù yẹ yín. ẹ direct question sí ẹ jẹ́ kí n dá padà fún yín Mr. Ash àbí ọdún ó lè tó bí years tí Islam ti délẹ̀ Yorùbá irú èmi méjì wáyé àwa náà ti délé ayé náà ti tó jọ mẹ́ta church wà níwájú ilé wa tá a dẹ̀ ń gbé papọ̀ ní rẹ́pọ̀ tí a ń fẹ́ra wa tí a dẹ̀jọ́ tó bá dìgbà ọdún a máa ń jẹ́ǹjẹ́ wa a máa ń jẹ́ǹjẹ́ wọn ṣe you understand sẹ́rí èmi ò kí n fi individual character kí n fi judge community àbí kí n fi judge state that is me for me that is me and that is where I come from èmi ò tí ì rí Yorùbá kan tó jẹ́ imam ẹ máa gbọ́ ẹ jẹ́ kí mi land ẹni sùn àwọn àfáà lọ bá yà Ọlọ́ṣun ẹ jẹ́ kí mi land kúrò nílé ẹbí ọmọ ta lé ẹ̀nẹ́jẹ̀ nǹkan mẹ́ta ló ti ṣẹlẹ̀ nílọrin ìyá Ọlọ́ṣun kan fẹ́ ṣe ayẹyẹ Ọ̀ṣun ó ti mú ọjọ́ ó ti pe olórin ó ti pe Òṣùpá wọ́n lọ bá abẹ́kò gbọdọ̀ ṣùgbọ́n wọ́n máa pa wọ́n dẹ̀ lọ bá à ń wo fídíò yẹn báyìí tó ti ń sọ pé tọ́wọ́n bá padà wá báyìí wọ́n máa pa pé tọ́wọ́n bá pa gan ó dájú kọ́wọ́n fi ilé ẹ̀ lọ kó lọ. ìyá yẹn káńsù ọdún lọ́nà ẹ̀jẹ̀ ndélẹ̀ gbogbo ayé ló wáyé lọ tẹ̀sán láì máa rí ìyá yẹn káńsù ọdún ẹ̀ ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ìyá Ọlọ́ṣun mi nílọrin again gbogbo wọn àfa pátá ló lọ bá ìyá Ọlọ́ṣun wọ́n dẹ̀ ti ìyá Ọlọ́ṣun mọ́lé nínú prison lọ ti lọ ń bá pé kó gba Islam àjẹbẹ́ wọn máa pa ó máa ṣẹ̀ wọn níbẹ̀ lọ ti padà gbé Islam fún ìyá Ọlọ́ṣun tó padà pé wọ́n promise Mẹ́kà ìyá ìpadà wá ké síta ẹjẹ́ ń délẹ̀ náà àwọn tẹ́ni tó bá ń parí orí afẹ́fẹ́ làwà náà ẹ lọ méjì mo fẹ́ járọ̀ kan tẹ pa ń bẹ̀ ẹ lọ tẹ̀ sórí YouTube nǹkan tí mo sọ ìyá Ọlọ́ṣun wọ́n padà ti rán lọ Mẹ́kà ẹlẹ́ẹ̀kẹta tó ẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ń sínsìn again wọ́n tún lọ bá ìyá Ọlọ́ṣun míì lé so ẹ lọ tẹ̀ sí YouTube kẹ lọ ṣèwádìí nǹkan tá à ń sọ náà adé ń sọ dé láǹparọ́ kí mo fẹ́ parọ́ fún kí mo fẹ́ gbà ń bẹ̀ kí lọ́lọ́ ń bá yàn fún
ní nǹkan tẹ́sí yín kan wọn ni kọ́ lọ pa ẹ mọ̀ nǹkan Fasat olówó Èkó bàbá ẹ jọ̀ọ́ nǹkan ẹyọ kan lèmi fẹ́ understand kí ni nǹkan tẹ́ fẹ́ tọ́ wa sọ́nà lé lórí tí ó bá jẹ́ pé ẹ̀sìn Islam kọ́sì kìrìsìtẹ́nì ni kátẹ́lì ni abẹ́tísì wo ni kátẹ́lì. Mr. Agiwa ẹ̀sìn Islam ọ̀nà àánú ni ẹ̀sìn ìpànìyàn tó máa ní kẹ́ pa ní tí ó bá ṣe Islam bàbá yín àti ìyá yín. ẹ̀sìn wo wá lẹ́sìn tó tọ́. ẹ nílò ẹ̀sìn ẹ máa gbọ́ kẹ́ tó gbélé ayé sílé ayé ẹ nílò ẹ̀sìn. ok bá ti àṣà àti ṣí ẹ o ti mọ òfin òun ṣiṣẹ́ ó tán wàá gbélé ayé ṣe rere ẹ̀sìn ò ní ìwúlò kankan fún ẹ bó ṣe ń ṣe Islam wàá tún wọná mo máa kà á fún yín ẹ nílò ẹ̀sìn láti gbélé ayé bọ Yorùbá làwọn bá sọ ọ ìwé ẹmọ ẹgbẹ́ wọn tó bá jẹ́ Fúlàní ẹ làṣà àti ṣe Islam làṣà àti ṣe yín àbá Fúlàní wí mí báyìí ọmọ Yorùbá ò nílò ẹ̀sìn kankan gbogbo pé èèyàn kan máa gbà ẹ́ lẹ́yìn irọ́ ni o bọ̀ kí nìdí tó jẹ́ pé tí wọ́n jà ẹ̀jẹ̀ ní Israel tí wọ́n jà lẹ́nu Mẹ̀sáyà kọ́ ló gbà wọ́n lẹ́ o wọ́n lo nǹkan ọjà lọ́ fi gbára wọn o Palestine tí ó ń jà Kúlẹ̀ Aláwọ̀ gbà wọ́n lẹ́ o wọ́n lo èròjà ni o ẹ wo ilẹ̀ Haúsá ń sìn bọ́ ṣe ń para wọn ẹ wo Sudan Muslim ni wọ́n o 90 ẹ wo ní Sudan tó ti ń jà lọ́wọ́ báyìí 99% Muslim ni wọ́n 100 Muslim ni wọ́n para wọn báyìí Allahu Akbar ni Somalia Muslim ni wọ́n para wọn Yemen Afghanistan Iran ẹ lọ ka gbogbo Muslim country ṣé wàá jẹ́ pé ó ṣèṣì ni gbogbo ibi tó bá ti ní Islam lọ ti ń para wọn ẹ̀dẹ̀ ń fẹ́ sọ ẹ̀dẹ̀ ń dìvẹ́ndẹ̀ ṣé ká dúró kọ́kọ́ máa pa wọn lẹ̀ Yorùbá tó sọ̀rọ̀ ni Fúlàní ó lè di Islam máa bá Fúlàní wípé ọmọ Yorùbá olówó Islam. olówó Èkó nǹkan tó wà ń bẹ̀ ni pé most of gbogbo tẹ́ ń ká lẹ́yìn bíbá ẹ̀ látàárọ̀ èmi ò rí lè bọ́rí tí mo bá wá máa gbọ́rú ẹ̀ rí bóyá ó máa wá pẹ̀lú in tí ń bọ̀ lọ́nà tẹ́lẹ̀ bóyá bí ọ̀rọ̀ tí wọ́n ń sọ bọ̀ ó ní mo máa gbọ́ pẹ̀lú ẹ̀. Èwo ni nǹkan tá ń kà ṣé Kùránì tá ń kà ní. kí ló ń bọ̀ lọ́nà ibo ló ti ń bọ̀. ta ni kí n dá lóun báyìí ṣé kí n dá olówó Èkó náà. Mr. Fasat ti ka kínní ìtàn ìràn wọn lọ́ní ká gbé wá so kínní ló sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àyà yẹn ti sọ̀kalẹ̀ Mr. Fasat. àyà ìwo nìyẹn awòye ìwo sọ̀rọ̀ ọ̀rọ̀ àyà ọ̀rọ̀ tá à ń sọ nísìnyí lórí àyà yẹn sọ̀rọ̀. ìwà ẹni sùúrù náà Mr. Fasat kọ́ lè ka àyà ìtọ́ tó lọ tó lọ́ ti lọ́wọ́ ní time so Mr. Fasat kínní Kùránì yẹn lè lè ka fún wa ẹ ṣe. ṣe kó wọ́n ti mẹ́tì spíkà yẹn. wọ́n ti ṣe Mr. Fasat olówó Èkó ẹ lo formula dodge ẹ nínú question tí mo bí. dodge wo ni mo fẹ́ dodge fún yín mo fún yín evidence mẹ́ta ẹ tẹ sí YouTube yín ẹ tẹ sí YouTube yín ìyá ọlọ́sọ̀ tí wọ́n mú pẹ̀lú ta lọ́lọ́run báwo ni wọ́n ṣe ń tẹ̀ ẹ́ fún yín evidence ẹ jẹ́ ká sọ̀rọ̀ dodge kí ni ẹ tẹ̀ ní sùúrù káwọn ọmọ tó lo dodge ẹnu ìmọ̀ àti yín ẹ̀yin lẹ ka Quran ẹ dẹ̀ fẹ́ ṣàlàyé mo wá ní kọ́ bá yín gbé nǹkan tó ṣàlàyé Quran yẹn jáde ẹ̀yin ẹ ka àlàyé yẹn kí wọ́n máa sọ bọ̀ tẹ́ bá ní mo dodge ẹ máa ná ẹ ní sùúrù ẹ sọ wọn pọ̀ ọ̀rọ̀ lọ́sùn nísìn. tẹ́tí ló wọ́ọ̀dù pé dọ́jì nísìn Kùránì tẹ́ ka ẹ fẹ́ ṣàlàyé ẹ dẹ̀ ní ẹ kéwú. máa padà síbẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ báwo lè ṣe máa ṣàlàyé ẹ̀yìn tí ẹ kéwú so àwọn tó bá yín ṣàlàyé lélẹ̀ ẹ rọra kà á tẹ́ bá ti kà ká wá tẹ̀síwájú. ẹ ṣe bọ̀ kí n tó kà á àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ sọ tí mo fẹ́ kọ́kọ́ fèsì lé lórí kí n tó padà lọ síbi kíkà yìí. bọ̀ ẹ ti ka Kùránì tẹ́ tó sọ̀rọ̀ ẹ̀yin náà lè ti sọ̀rọ̀ nísìn ẹ máa gbọ́ ẹ̀yin náà ti sọ̀rọ̀ nísìn mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin yẹn kọ́ ka Kùránì tèmi tó sọ̀rọ̀ so ẹ wá lọ ka Kùránì yẹn tán kẹ wá máa sọ̀rọ̀ lọ màá dẹ̀ pa máìkì mi ẹ kàn ka Kùránì tán kí lè pa máìkì mi fún yín ẹ ṣe. tí wọ́n bá lè bá ní ká ìbàdà nítorí mi mo sọ fún pé classes mi ò sí pẹ́. no ẹ ti kẹyọ kan fúnra yín látàárọ̀ ẹ tẹjú mọ́. mo ti ka fúnra mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa strain ojú mi ní ẹjọ́ ẹ bá ẹ ní ká kà látọ̀. ó tún ẹ lè ka nǹkan tí ẹ fẹ́ defend. mo lè ka ẹ ní sọ̀rọ̀ because ẹ̀yin lẹ́fẹ́ lẹ́nu. ó máa strain ojú mi ni mi ò fẹ́ nǹkan tí màmá. ẹ tí àkẹ́ tẹjú mọ́ náà iṣẹ́ láwa náà ń ṣe báwa náà ń tẹjú mọ́ à ń gbìyànjú. ẹ ń tẹjú mọ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin náà tẹjú mọ́ kẹ́lẹ̀ ká because ẹ bá kà fún yín máa yẹn á dàbí máa ń sọ nǹkan tí ó sì ń bẹ̀ bọ́ yín náà gbìyànjú kẹtẹ́jú mọ́ kẹ́lẹ̀ rí àlàyé tẹ́fẹ́ ṣe nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹ mọ̀ pa Islam ẹni yẹn mi lọ ti pa Islam mú pèsè dání rí. mo ti bí ilé question ní sẹ́yìn yìí dáhùn. mo ti dáhùn ẹni kẹka sẹ mo ti sọ fún yín mélòó mo sọ àwọn tó pààyàn tó ní. ẹ bá lè bá mi kà mí máa. ẹtẹjúmọ́ mo lọ pààyàn my 12 mo lọ pààyàn lẹ́kìtì mo lọ pààyàn Ìbàdàn mo lọ pààyàn Ṣàgámù ẹ padà ń yẹ ní. ìgbà kan kò bàbá sásùn sáfà olókùn sọ fún pé ó yẹ lọ pa ènìyàn tó yẹ kó bá ló mú yàn jáde nílẹ̀ Yorùbá yìí o. so ṣe fẹ́ ka abiyẹ̀kan fẹ́ sọ̀rọ̀ ni Mr. Fasat ẹ bá mi kà. ṣe fẹ́ ka abiyẹ̀kan fẹ́ ka tó jọ ni ṣe gẹ́. olówó Èkó ẹ bá mi kà. mo ṣe é mo ti máa yí kà látẹ̀kọ̀ yín náà tí a kẹ́ka ẹ̀yọkàn náà. èmi mo kà tẹ́lẹ̀. ok Mr. Agiwa ṣe lè bá wọn kà ẹ yẹ kí Mr. Agiwa bá yín kà so bí a kà ṣe rẹ̀.
Mr. Giwa ṣe wà ń bẹ̀. ọmọ wa bẹ́ẹ̀ náà àwọn ọgọ́ lè kọjú ọ̀rọ̀ sí náà èmi pásán. no wọ́n ní kẹ́ bọ́ wọn kà wọ́n lọ́wọ́ olùwọ́. mo ní kẹ́ ẹ̀ka fúnra yìí. ṣé mo nǹkan tí mò ń dúró dè. no ẹni sọ Mr. Giwa wọ́n ní gíláàsì ọ̀hún sí Mr. Giwa wọ́n fẹ́ dáhùn àwọn question tí mo bí. so ó túmọ̀ sí pé ẹni sọ Mr. Giwa ṣe lè bá wọn kà. Mr. Fasat ẹ jọ̀ọ́. Mr. Giwa ṣe lè bá wọn kà bẹ́ẹ̀ lè bá wọn kà. ẹ jọ̀ọ́ nǹkan ẹyọ kan ni mo fẹ́ sọ̀rọ̀ kó tó di pé wọ́n máa kà. ṣe lè bá wọn kà á gbọ́dọ̀ ka kínní nígbà tó mú. mo máa kà tí bá mi jẹ́ kí n sọ̀rọ̀. ẹ bá wọn kà á náà kẹ́lẹ̀ sọ. nà kó tó di pé wọ́n máa kà because kínní gbogbo àwọn tó wà ń gbà ní ni wọ́n ti ń rí ọ̀rẹ́ dì tán lè kà. no a lè lo báyẹn ẹ kà á jẹ́ láti ẹnu yín láti gbọ́. ẹ ló sà kí n gbọ́ mi àwọn tó wà ń gbìgbà gbogbo tẹ tí fi ń kọ́ wọn látàárọ̀ ẹ̀yin lẹ ń kà fún wọn. wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ̀ka kínní tí ẹ ti ń fẹ́ máa fẹnu sọ. ẹ máa gbọ́ ẹ̀kúrá nìyẹn gbàtàlà ní kọ́pa wọn lórí ẹ̀kan ló ṣẹlẹ̀ iṣẹ́ ẹ máa gbọ́ ẹ̀ka ń sì kárí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. ó máa kà mí lára o. ẹ ní sùúrù. hold on ẹ jẹ́ wọn bóyá mo lè rí náà rẹ. wọ́n ti fẹ́ rí. bá fọ́ọ̀mù lójú àríyàn ọ̀yẹ̀là. Mr. Fasat ó yẹ ríran ọ̀yẹ̀là. Mr. Fasat ọ̀yẹ̀là. Bá fọ́ọ̀mù lójú àríyàn ọ̀yẹ̀là. Ó yá. Ẹ̀ka kí màmá ìkì fún yín. Ibo náà ti rí gbogbo ilé lọ. Sẹ́yìn ti gbọ́ báyẹn tí wọ́n jáwọ́ la kà wọ́n sọ̀kan nígbà tó rí fúnra wọn wọ́n níbo la ti ń rí gbogbo eléyìí náà. Ta ló sọ yẹn fún yín? Èmi ò bá sọ yẹn o. Ọlọ́run àbẹ̀tí dídì wọ́n ní ta ló sọ. Bọ̀ wọ́n máa ní nǹkan tí wọ́n explain bọ̀ látàárọ̀ náà before kó tó débi ilé. Tí mo sọ fún wọn nìyẹn tó ń gbọ́ jàre. Wọ́n tún gbé wọ́n máa ní nǹkan tó ń explain bọ̀ ọ̀rọ̀ Kùránì ò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ Kùránì story of life àwọn ọkọ̀ olówó èkó. Mr. Giwa ẹ dúró ní ti Mr. Giwa. Àti lọ bá wọn káàkiri láti 88 àwa dé 89 bàtà dé 89 wọ́n wá ní Allah ní kó pààyàn Mr. Fasat wá ní pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí Allah fi sọ̀rọ̀ kó pààyàn ní 89 wọ́n wá fẹ́ máa fẹnu sọ mo wá nínú bí Kùránì ṣe rí Kùránì ní nǹkan tó máa ń ṣàlàyé ẹ̀ kàkà kẹfẹ́nu yín máa sọ yẹn ẹ lọ lo nǹkan tó ṣàlàyé Kùránì yẹn òun láfi bá wọn gbé wá eléyìí ló ṣàlàyé Kùránì 489 yẹn ẹ̀tọ́ lẹ́yìn tó ń sọ pé ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan kò ń yé má ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn náà ni wọ́n ti gbé síta. nǹkan tẹ́ ń sọ yìí ó máa dùn mí o bó mo fẹ́ ṣe kí nìyẹn mo lè screenshot ẹ kí n láàjẹ mo lè rí ìnáwó báyìí mo sọ fún mi. ok bí ẹ̀sìn tó lè bá yín kà ẹ bá ní kà. no ó dàpẹ́ lẹ́nu tó lè bá yín kà ní ẹni Mr. Mukadam. ká lè bá ní kà ká move forward nítorí ẹ ti mọ̀ pé a ti fẹ́ já àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ tí ò wò. kí lẹ fẹ́ já ẹ̀yin ní nǹkan tẹ́ lè já ni ẹ̀yin tẹ́ lè fẹ́ nu já ládàánù pure water lẹ fẹ́ já. ẹ jẹ́ ká yẹ̀ wò ládàánù pure water gan ẹ lè já. ẹ̀yin lè kábọ̀ látàrọ̀ ẹ kà. ẹni sùn yẹn kó ti fẹ́ bá yín kà Mukadam ẹ kálẹ́ Mukadam. ẹ kálẹ́. ẹ kálẹ́ Mukadam ẹ kálẹ́. ẹ kálẹ́ o ẹ kú ètò. ẹ kálẹ́ ṣe fẹ́ bá wọn kà ní sà. irọ́ o àwọn fẹ́ dá sétò ni. mo kò fẹ́ bá wọn kà Kùránì ní sà. Mr. Giwa. Yes sir. So Mr. Mukadam ẹ lè bá wọn kà ẹ bá wọn kà ṣe gbọ́. no kò ń ṣe nǹkan tí wọ́n ń kà yẹn ni. Okay, so Mr. Mukadam ẹ jẹ́ sọ̀kan fún yín ẹ jẹ́ sọ̀kan pásítà ń sọ ẹni máa gbé Mr. Mukadam ṣe mọ àyà kan kọ́ one that you should disbelieve in Muhammad and the Quran even as they disbelieve that yet may be upon a level with them in following the script. Ṣé ń gbọ́ mi sir? So choose not friends from them in religion or for seeking assistance and backing till they forsake their homes. It's not homeless. Homes until they believe again and migrants Islam turn back from faith and migration, then take them. Kini ekiri gan sa. Wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ni jàre. Ẹ má wulẹ̀ sí ìtọ́jú. I don't really understand. Wallahi. Mr. Giwa ẹ má kà mọ́. Ẹ̀sà. Tí mo hold in bíbá yìí ẹjọ́ Asam to Robi Lai. Ẹ̀sà olúwe Asam to Robi Lai. Àwọn kan fẹ́ jiyàn tí wọ́n ní. Asam to Robi Lai olúwe Èkó fọ̀rí. Fún tí mo hold ní 17 Pro Max Asam to Robi Lai. Ọlọ́run wọ̀ mí kì í it's not like wíwá mo ní láti sọ
torí nǹkan mi Ọlọ́run gbọ́. Bàbá láyé. No, XR ẹ ni mo mean. Ẹ̀yin náà lè polówó fún àdàbí 17 lẹ̀ ń lò lójú ẹ̀. XR ni mo mean náà. XR ẹ ni mo mean. tó bá pè yẹn ni 17 mo mú dání 17 mo mú dání ní ìlérí ká. Kí ni lọ́ọ́ kí á 3310 lèmi ń lò 3310 lèmi ń lò kí ni. Orí yẹn ṣáàtì kakura ní ṣàlà sọ. olówó èkó ńlá jẹ ṣé yorùbá mi gbàtẹ́ èèyàn gbogbo ń kà kó wẹ̀ báyìí. ms ẹjọ wọn ní kíní yẹn rí wíníwíní lójú viewer. wọ́n lè zoom ẹ̀ náà ṣé báwọn náà gbé kalẹ̀ síbẹ̀ yẹn wọ́n lè zoom ẹ̀ náà kádẹ rí kíní kalẹ̀. ms kíní yẹn wọ́n ló wíníwíní lójú viewer. apá ti pé bẹ́ẹ̀ wọ́n ń ṣàbòsí sà mi sọ pé bẹ́ẹ̀ wọ́n ń ṣàbòsí but ó ní storyline tí kíní ìbáwọ̀ storyline àwọn kan ní sà. ms storyline àwọn kan ní. wọ́n ti fẹ́ bá yín ṣe ms. ms wọ́n ní kíní yẹn rí wíníwíní lójú viewers ẹjọ ms. ẹjọ láti wọn bíbá yìí láti fẹ́ ka kíní ìjọ ẹjọ nítorí. ẹ bọ̀ wá ń rí ẹ̀yin nìkan lẹ́ẹ̀rí kò jẹ́ sọ. Yes sir. Ẹ̀yin gbogbo èèyàn rí tẹ́lẹ̀ náà ó ti wá dìsìn ẹlẹ́ẹ̀rí. Ẹni iPhone 17 XN nǹkan sá irú fóònù náà pè bẹ́ẹ̀. Olówó Èkó nìkan ló wà. 3310 làwa ń lò. inú mo ò ṣeré ẹjọ́ tó yọ náà wọ́n lá iPhone 17 wọ́n wá ní XN nǹkan irú iPhone 17 wo nìyẹn. mi gbọ́ rí o mo ní 3310 ni mo ń lò wọ́n sì ṣe zigzag wọ́n sì ṣe zigzag ẹ̀ nínú 17 Pro Max ní XR tó yẹ kí pouch ẹ̀ ni wọ́n kàn ṣe ń rà sí which is not the real one. Okay. wọ́n ti ń ṣe fake ẹ̀ Nàìjíríà bí. Yeah, ní Nàìjíríà tí ò kí n ṣe real one tó jẹ́ pé pouch ẹ̀ náà kàn máa gbé sí i only one camera péré ló máa ṣiṣẹ́ one camera tí XR yẹn ní ló máa ṣiṣẹ́ but it's not the real one. Ogunde. wọ́n lè ròyìn ọ̀dọ́ Nàìjíríà yẹn o. ṣe ní Nàìjíríà yẹn ìjẹ́ta second sir. Another topic ni ẹ sà ẹ jẹ́ ká yanjú ilé náà ẹ jẹ́ ká yanjú ilé náà sà. Mr. Agiwa wọn ní ẹ̀ láàjẹ because wọ́n mọ̀ pé àbòsí wà nù kan yẹn. ṣẹ́rí according to Islam sir ṣẹ́rí it's not like ṣẹ́rí bá ṣe jọ ń sọ̀rọ̀ yìí sí ó máa dàbí ìgbà tí bóyá we have already planned something kó lè pa kàn ní ká pàdé ń bíbá but to me I want to learn. Aṣẹ́wìṣà wà ń bẹ̀. Aṣẹ́wìṣà èyí náà máa gbọ́ àwọn babaláwo tán dọ́gbọ́n bọ́ fọ́ bojú wọn wá ń pera wọn láwọn lẹ́sìn wọn babaláwo. wọ́n lọ sùn ṣá. ìyáláwo ni Aṣẹ́wìṣà wà ń bẹ̀. babaláwo ló lè mọ̀wé kà. babaláwo kàwé o ẹ bá sọ nípa pé babaláwo kankan babaláwo kàwé o. òun náà ni mo fi Aṣẹ́wìṣà. kò kí ṣe gbogbo babaláwo ló lè mọ̀wé kà. Muhammadu máa kéwì Muhammadu máa mú kun mẹ́kọ̀ọ́ ṣẹ́ máa bẹ́ẹ̀ mọ̀. náà mi ìbọ̀bí yẹn mo wà ní Kùránì náà Allah sọ pé onímọ̀ Muhammadu ó dẹ̀ sọ olóhùn gbé òpònú dìde láàrin àwọn tó jẹ́ pé wọ́n ponú wọn mọ tó wọn lè kọ́ wọn lè ó wà ní Kùránì náà ṣé mi ń kọ́ ni. ẹ kàn wá tàwọn àtàwọn ni. ìbò ló ti jáde àwọn àtàwọn. mo gbọ́ yín o. so ṣe máa tẹ́jú mọ́ láti kà báyìí. mo gbọ́ yín o. ẹ láàjẹ tẹ báyìí láàjẹ máa kà fún wọn. ẹ má wọrí ẹjọ́ nǹkan ẹ̀yin lè. no humanity tabalẹ̀ tó lè gbé jáde dàpẹ́ mẹ́sì sùn bí akẹ́ bá wọn zoom akẹ́kọ̀ọ́ jọ̀wọ́ ló máa kà á nù. ms ó ti bọ́ sáàrin kan lórí báwọn. dàpẹ́ mẹ́sì sùn ni o. ok ẹ ṣe ok ó yà gbé wọn. bẹ́ẹ̀ mẹ́sì sùn irú àsìkò ìkọ́lé yẹn máa ń sùn. ó ráyè pé ó ti dé ní òdodo dé wọn. gíwá sọ pásítọ̀ ìkọ́lé yẹn máa ń sùn gíwá tí ó lè fìdí kọ́ ó ní àsìkò ìkọ́lé yẹn máa ń sùn. bàbá tẹ́lẹ̀ wàá mọ̀ pé bóyá mo ní interest nínú ètò yìí ló jẹ́ kí n ṣì wà nínú táìmì yìí. kó lọ iṣẹ́ lọ́la ṣé kò ní sùn ẹni tí ó lè fìdí kò kan kọ́wọ́ sọ pé yẹn kan ó lọ sùn lásìkò. bàbá ẹ̀dẹ̀ ro bẹ́ẹ̀ náà ṣé bí jẹ́bi iṣẹ́ mídíà láti pàdé mi sà mídíà láti pàdé mi sà. ẹni ó níṣẹ́ náà mi ìwẹ́ta ni mo bá sọ̀rọ̀ Fasati ó lè ka Yorùbá tí ó lè ka mídíà láti pàdé sà mídíà láti pàdé sà. Fasati ó lè ka Yorùbá kò lè ka Gẹ̀ẹ́sì kí wàá ló dé. explanation là ń sọ yìí. ẹ má da olówó ẹ sọ pé ó ṣe máa sùn lásìkò tó máa sùn ní wọ́n ti gbé kinní sí ẹ̀ nìkan ẹ má ìka polongo ẹ̀ka kinní ìdíwà. sẹ́yìn gangan lè kà lójú sùn fún ayé. Fasati ẹ̀ka kinní ẹ máa lọ báyìí sí ẹ̀wọ̀n ní time èmi tó fẹ́ lọ sùn so ṣe máa ká àbí kẹlòmí kẹ máa bọ́lẹ̀. ẹ lè ka mọ́ mọ́ pé ẹ lè ka ẹ̀ dẹ́ ṣe fẹ́ ká àbí máa bọ́lẹ̀. olówó ìkọ̀ ẹ̀jẹ̀ ká fún wọn olówó ìkọ̀ ẹ̀jẹ̀ ká fún wọn. ẹ ṣe humanity ẹni sùúrù fún wọn náà Gíwá àti Fasati ṣe fẹ́ ká àbí máa bọ́lẹ̀. ẹ jẹ́ kán kà fún wa. àwọn méjì lè bọ́lẹ̀ ẹ kà ẹ̀yin lẹ́gbọ́n lẹ ní dìvásì àti kà fún yín. èmi ò tí bá lè kà máa sọ pé máa kà á. a ka Kùránì yẹn fún yín pé Allah ní kó pààyàn ẹ wá ń sọ pé ó ti ó láláyè a dẹ̀ gbé nǹkan tó ṣàlàyé wà ẹ wá ní ẹ máa kà nísìnyẹn wá lẹ́lẹ̀ kà mọ́ so tẹ́ bá ti lè kà ẹ lè bọ́lẹ̀ a ní ó sì ti sùn ẹ ló ṣe máa sùn lásìkò ìpò sá lọ ni
sá lọ fún yín fún kíni ẹ mọ̀ kéwú ẹ méjì mọ̀ kéwú ẹ mọ̀ Yorùbá ẹ mọ̀ Gẹ̀ẹ́sì yín ló tó wá ń sá lọ fún. ṣẹlẹ̀ èmi lélẹ́yìn olówó èkó yín tó ń ṣẹlẹ̀ pẹ̀lú èmi ni pé tí a bá accept ipe bóyá bẹ́ẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ lórí ibo lẹ fẹ́ direct wa lọ ká lọ sórí ibẹ̀ yẹn. lọ ẹ máa gbẹ I need to see me hold on. You don't have to do anything. mo ti ẹ máa gbẹ mo ti rí pé ó tó máa sọ pé àwọn kan á fi wọn depend lórí ìwé wọn ò lè dá ronú. accepted a lè dá ronú sà ìwé kan darí accepted a lè dá ronú gbọ́ngàn là ń lọ lórí ètò yìí ká azúmù pé àìkí ń ṣe Christianity àìkí ń ṣe mùsùlùmí ìbò kan là ń lọ lórí ètò ẹ nílò ẹ̀sìn tó múra tó ẹlọ́wọ́ fọ́tò ẹlọ́wọ́ bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yìí Versace ìwọ tó láàrin wọn tó dúró ó dàbí bin Laden ó dàbí kí ní láàrin àwọn èèyàn ẹlọ́wọ́ fọ́tò ẹ̀ mẹ́tò dúró náà fọ́ọ̀mù owó yìí. a ní òun Mr. Gíwá nílò ẹ̀sìn. ó dàbí kí láàrin àwọn èèyàn. ṣé bàbá mi ń bá mi ní gangan ní àbí. gbogbo ilé ìbọn ọkọ ṣe tiẹ̀ tó sọ̀rọ̀ tí ó lè tí ó mọ̀ ọ́ka tí ó mọ̀ ọkọ yìí. bàbá mi mọ bí àwọn tó ní mọ́ọ̀dì yìí wà. no kò kí n ṣe gbogbo èèyàn ló ní open face náà kò kí n ṣe gbogbo èèyàn ló ní bẹ́ẹ̀ yẹn náà ẹlòmíì ò lè ta láì tó bá rí glasses náà. ó dàbí àwọn tó ń pààyàn àwọn afá ilé bí yẹn lórí orúkọ ẹ̀ máa ti wá àwọn olóòṣì tó wà Nàìjíríà yẹn. bàbá bẹ́ẹ̀. Amẹ́ríkà mọ̀ kó wá sí àní ojú ẹ̀dàbí tó àwọn afá ilé bí yẹn tó dáwọ́ kílẹ̀kẹ́ wá fún. bàbá bẹ́ẹ̀ mo kún kọ́ sórí náà mo tẹ̀ sí ń láìkì yín bàbá bẹ́ẹ̀ even olówó èkó gan sẹ̀ wàhálà. ó láìkì mi ẹ sọ̀rọ̀ nǹkan kan mi mẹ́ tó sọ̀rọ̀ lóyún. wọn ò bú yòó mo ní ẹ tó bá rojú ẹ Amẹ́ríkà ló wà ṣùgbọ́n ojú ẹ̀dàbí tó àwọn tó wà Nàìjíríà àwọn afá oníkìní yẹn apààyàn yẹn. ṣé mi ń wọ́n fún àkíntó bẹ̀rẹ̀ sọ́mọ́ torí mi ò dàrú ogún mo gọ̀ bí táwọn tó kù ni. kò tàbí náà mo ń ṣàlàyé ní sẹ́bù jésù òmọ́kà ló kọ̀ lamẹ́ríkà ni kò má ta. kò jẹ́ kó bú ni wọ́n ṣe sọ̀rọ̀ báyìí nígbà tó sọ wọ́n ṣe kọ́ ló ń parẹ́ rọ́bìṣì lè tó sọ ọ̀rọ̀ ànábì táyé òní dàtẹ́ gbé ọtẹ́ kó bá yàn hold on ànábì àti jésù òṣì ló máa bá gbogbo ọmọ tó bá ń gbé wọ́n lè sọ náà ń parẹ́ wọ́n tó wọ́n à ń kọ́ ń parẹ́. Frit kan ló bá sọ ìlú ẹ. ibi tí mò ń lọ nìyẹn bọ̀ wọ́n máa dàbí bàtà àtijọ́ plan. Frit kan tó náà bí tó bí lọ́sí kiri kiri ọkọ ọmọdé bí náà ló tọrọ bára kiri wọ́n lè pọ̀ yọ̀tọ̀ tó ń jó kiri yẹn. ẹ kí ló kọ́ ìpẹ̀lú tèmi ṣé mo tọrọ lọ́wọ́ yìí ṣé mo dàbí ní bára lójú ẹ̀. àlọ́ ṣé èmi ò bu ẹmu ṣàlàyé àlọ́ ṣé èmi ò bu ẹmu ṣàlàyé. wọ́n tún ẹ̀ máa òkè tó pé àwọn àfa àpàyàn lélẹ́yìí àwọn tó foró bí yẹn ni mo ojú ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yìn mi dáadáa náà ni èmi ò ṣàmùsọ wípé mò ń ṣàfà muslim ni mi mo kì í ṣàfà ṣùgbọ́n àwọn anábìgan bí ló pa kú. ta ló ń sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀mí fọ̀dárí jí ẹsẹ̀. padà wọ́n ti lọ ń wá àwọn kinní yẹn. wọ́n lọ wà wọ́n lè ńlá jẹ pólẹ̀tàn nípa wọ́n lè ńlá jẹ for real to me personally I just come here ẹ jẹ́ kí n sọ̀rọ̀ for real mo wá sínú bíbá yìí jẹ́ kí n wá bí like mo fẹ́ learn nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ lè lẹ́ẹ̀ lọ́wọ́ àwọn eléyìí kò sí tẹ́ fẹ́ lẹ́ẹ̀ Mr. Giwa yes sir tẹ́ fẹ́ lẹ́ẹ̀ lórí àwọn lọ́dọ̀ àwọn eléyìí wọ́n ti máa búyàn. ibùnú ẹni sùúrù Mr. Giwa. yes sir ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. yes sir. ẹni tábà ṣẹ̀sìn tábà fi Islam fẹ́ kí n ká máa ṣe. ok sir. wọ́n á fẹ́ jẹ́ ká jọ owó nǹkan kan ní àti yín àtọmọ Yorùbá bàbá champion kábọ̀ kí ni nǹkan náà ni pé ẹ jáde àwa méjèèjì. ṣé ìṣèlérí tí mò ń sọ. Ọlọ́run tó dá gbogbo ayé ṣó nídìí kásìn ṣá kí ló fẹ́ fẹ̀sìn wa ṣe. kọ́lọ́run tó dá gbogbo ayé. tó nídìí ẹ̀ kásìn. kí ni ìpìlẹ̀ gbogbo ayé rẹ̀ gangan sà. a ní ẹgbọ́n nǹkan tí mo sọ̀rọ̀ àní ṣebí ayé ta wà yẹn a sá mọ̀ pé ẹnìkan ló dá. bẹ́ẹ̀ni. ẹni tó wá dá ayé yẹn bó ṣe lágbára tó bóyá pọ̀ tó yẹn ṣé ó nídìí kásìn tó nídìí ẹ̀sìn. bàbá ní tó kẹ́yìn yíyan because òun ló láyé òun ló dọ̀run èèyàn bá ń bẹ̀ ni pé wọ́n ti dá èèyàn sì mọ̀ pé òun ló dá. ẹ wá ní sùúrù ẹni sùúrù. yes sir. tó bá wá jẹ́ ẹ̀sìn ó wà necessary tí Ọlọ́run dẹ̀ fẹ́ ká. no ìbéèrè tẹ béèrè mi ni mo bí yín o ní wọ́n kó yóò sì padà o. tó bá jẹ́ pé ó wà necessary ó fẹ́ ká máa sìn ẹ jẹ́ àwọ̀ àyàtà kàyí àyà yìí sọ fún wa pé ẹ bá wọn jà ẹ pa wọn títí tí wọ́n fi máa wá sí ìlú Islam títí tí wọ́n á fi nítorí ìtàlá
ẹjọ́ tó bá jẹ́ kí Ọlọ́run fẹ́ gbogbo ayé ó sìn tó máa nílùú. ṣẹ́rí for me ẹ bá lè ka kínní ìbọ̀ látòrí bóyá bíi quote number 9 sef before kó tó di pé ó máa reach 489 yìí sọ̀rọ̀ mi yé yìí mo máa tó bí yìí. ó mention statement lágbára gan ó mention tó máa fi kúrò ní ìfẹ́ tó máa fi wá sí Islam ní ìdẹ̀rí pé ẹnìkan torí Islam ìlú tí wọ́n dẹ̀ pé nílùú Islam wọn kì í fún yàn visa ń bẹ̀ gbogbo ìlú tó kù lẹ́yìn Saudi oyè yín bẹ̀ yẹn ìlú ẹbọ ni ẹnìkan láǹfààní àti gbé bẹ̀ torí Allah ṣé yín bẹ̀ so ó ní tá máa fi kúrò nílùú ẹbọ tá máa wá sí Islam gbogbo ayé tó kù ní ìsìn ìlú ẹbọ ni so báwo lèèyàn ṣe máa wà nílùú ẹbọ tó máa wá sin Allah ájì yìí ní ìsìn tẹ́ bá nítorí ájì ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ájì ń ṣọ̀ràn yàn so ẹ defend ibẹ̀ yẹn fún mi pé ó ní ìlú ẹbọ tí wọ́n á fi wá sí ìlú Islam ẹ kàn defend ibẹ̀ yẹn. lórí yes sir ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ṣẹ́ríkìní ẹ jẹ́ ká argue to learn ni ẹ má jẹ́ ká argue láti band ọ̀rẹ́. ẹ jẹ́ kí n dá Mr. Ẹ̀tọ́ question náà béèrè. ok sir. nígbà tí Ọlọ́run bá máa refer sí àwọn èèyàn á ní yíyá ayọ́ alẹ́ dẹ́nu àmàlà. ìgbà mẹ́rin ó tún máa lo yíyá ayọ́ nurse ṣẹjọ́ dẹ̀ sáà àwọn ọ̀rọ̀ mi wà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run bá fẹ́ refer sí wọn ó máa bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ mi dẹ́wà lọ́gbọ́n tó bá máa bá àwọn sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ní làákàyè àwọn tí wọ́n ní ọpọlọ àwọn tó jẹ́ ìgbà tó bá tó yá ó tún máa pé ó tún máa sọ àwọn tó jẹ́ mùsùlùmí òdodo yẹ ṣẹjọ́ dẹ̀ sáà àwọn ọ̀rọ̀ mi wà lọ́gbẹ́ kò bá yín wí nítorí mọ̀ pé àwọn pín sí méjì àwọn ẹlẹ́bọ wà kò gbé òfin yín kẹ́ tó máa wo kò gbé òfin wa tó jẹ́ òfin mùsùlùmí lérí ẹ̀yin ẹlẹ́bọ tó bá jẹ́ mùsùlùmí òfin tó wà ní Islam pa ẹ́ òfin tó wà ní Islam a lè má lè bá ẹ ṣe gẹ́gẹ́ bí alájọgbépọ̀ àlùjọsí bó ti wà nìyẹn bẹ́ẹ̀ kò tí wà kíkọ́ wa nìyẹn so bí ẹ̀sìn ti wá ti kọ́ wa nìyẹn èmi wàá mọ ẹ̀sìn míì tí ó wá sàlàyé bẹ́ẹ̀ ti lè báyàn gbé tó tó ẹ̀sìn Islam nítorí ibi tí ó wà nù Kùránì láì mọ iye ọ̀nà. pé network yóò dá o. ń gbọ́ mi ṣé ń gbọ́ mi báyìí ẹni èèyàn. nílẹ̀ Yorùbá lọ sọ fún yín. kí làwọn nǹkan tó ti ẹni sùúrù nílẹ̀ Yorùbá ìtàn ni ẹni sùúrù nílẹ̀ Yorùbá a ti rí ẹ̀gbọ́n tó di ọ̀tá àbúrò rẹ̀ látara pé àbúrò rẹ̀ yẹn ò ṣe Islam a ti rí ìyá tó di ọ̀tá ọmọ ẹ̀ ẹni sùúrù a ti rí ìyá tó di ọ̀tá ọmọ rẹ̀ látara pé ìyá yẹn ò ṣe Islam. níbo ló ti ṣẹlẹ̀ kò lè tọ́jú ìyá yẹn ó dẹ̀ fi ìyá yẹn. níbo ló ti ṣẹlẹ̀ pẹ̀lú ìjà. ṣẹ̀ṣẹ̀ rí yàrá ṣẹ́rí tó máa ń dùn mí ni pé ẹ má máa bo irọ́ lójú irọ́ ò dáa. ẹ nà pẹ̀lú ìjà ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ pẹ̀lú ìjà ń bíbá ẹni sà. à ń sọ̀rọ̀ pẹ̀lú evidence. Mr. Man shut up kò dákẹ́ because you don't know nothing. wọ́n gbé ìwé jáde fún ẹ̀ ń sọ̀rọ̀ orí burúkú wèrè ara yín ìlú China Islam ló ń ṣe ń bẹ̀ ìlú Japan Islam ló ń ṣe ń bẹ̀ ìlú Europe tẹ̀wá yìí Islam ló ń ṣe Amẹ́ríkà. àbúrò ayé o. ṣe ẹni sọ̀rọ̀ sẹ́ni ẹ are you okay ìwé tó kà ṣé èmi mo kọ̀wé èmi mo kàwé ọ̀pọ̀ máa rẹ̀ wọ́n pẹ̀lú àwọn afá Fúlàní ìwé tó kọ ṣé ìwé tó kọ yìí don't ever nǹkan tó bá ti mọ̀ don't ever defend nǹkan ìwé tó kọ yìí wọ́n kàwé wọ́n sọ. Fowótadé Mr. Fowótadé àyẹn láì tara ń bí. ẹ má máa yìí láti wèrè ẹ má máa yìí láti ẹgbẹ́ Islam wèrè padà sí Saudi ẹ má máa kìlọ̀ ẹgbẹ́ Islam wèrè padà. You are use the person that is. ẹ̀yin sọ pé ms ó ń ṣòjòrò ẹlẹ́ni sùn ó dà ẹ̀bẹ̀ ti ya wèrè ẹ̀sùn sí tó ń bá mi sùn ẹ̀yin ó ṣòjòrò ẹ ṣe sùúrù kórì burúkú yín lọ kẹ kó sì dáná ọmọ orí kan máa ń ṣe báyìí náà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ kẹ kórì burúkú yín lọ kẹ kó sì ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí àwọn ọmọ tó máa ń ṣe báyìí máa ń wọ ẹdẹ UK àwọn ọmọ tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣe báyìí máa ń wọ ẹ kó sì lọ kẹ kó sì ẹ̀sìn lọ ẹ̀sìn òjẹ òjẹ àwọn bíbí máa ń bí ipò ọdẹ lèèyàn ẹ̀sìn òjẹ ẹ̀sìn òfò àwọn ọmọ tó máa ń ṣe báyìí lórúkọ wọn lórúkọ ẹ má ṣe báyìí ẹ̀sìn tó ń pààyàn ẹ̀sìn gbogbo náà tí wọ́n pààyàn lórí wọ́n pààyàn Amẹ́ríkà ti sọ̀rọ̀ ó yìí sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Áfíríkà how many countries ló ti dé lórílẹ̀-èdè Áfíríkà sà ẹjọ́ sà how many countries ló ti dé lórílẹ̀-èdè Áfíríkà Mr. Fowótadé sà ẹjọ́ ká má sọ̀rọ̀ western. ordinary Africa mo ti dé Arab country different for Arab country. No we are not talking about Arab countries sir.
à ń sọ̀rọ̀ pé Arab country lẹ ti dé àmì Arab country mélòó ló wà lórí ní orílẹ̀-èdè Áfíríkà. almost six wà lórílẹ̀-èdè Áfíríkà. ní ìṣẹ́jú ẹ mention ẹ̀ fún mi sir ẹ mention ẹ̀ fún mi sir ẹ mention ẹ̀ fún mi sir yes sir. six Arab country ló wà ní Áfíríkà six ló wà. What is it? Mr. Fowo Tade Jema Binu, Mr. Giwasisi, let me just tell you something. Nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ yìí méjèèjì ni pé you are just here to gaslight and to lie to people. Nǹkan tí mo sọ yẹn yìí and ẹni tó bá jẹ́ pé kì í ní see this platform is not for joke and it's not for people to jẹ́ pọ́n kọ́ máa ṣe eré. Nǹkan tí mo sọ yẹn yìí we are here for serious matter. Wọ́n sọ fún mi pọ́n pààyàn láwọn ibìkan kan níbo ló ti ṣẹlẹ̀ ní Yorùbá so ká lajú lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ wa ká tó dìde ni àbí what are you people telling us? Are you with your mind? And you are telling people that àwọn ọ̀tá ló ń ṣe kíní kan who are here to gaslight with? Please, you people should use your sense sometimes now. We are talking reality and they are giving you facts. You now be telling us if you are able to so we should now wait. Even go to the Islam to dominate. Should be back Sharia law delay impose and we are talking and you people are still defending rubbish and nonsense. And you are now here gaslighting us like you don't have sense. Frustration wà láyé gan. Frustration wà. Mo bọ̀ lọ́wọ́ wọ́n pààyàn ní Kwara State tó ti pààyàn Kwara State ṣé ẹlẹ́bọ̀rọ̀ lọ pààyàn bẹ́ẹ̀ ni ìwọ́n tọ́jú fún àṣẹ ẹlẹ́bọ̀rọ̀ lọ pààyàn bẹ́ẹ̀ ni ẹ máa wà ní ẹ̀rẹ́ lọ́gbìn Saudi ẹ̀rẹ́ lọ́gbìn kìíní. And you are talking like this. Don't ever say what you don't know. ẹ jẹ́ kí bàbá champion sọ̀rọ̀ ẹjọ́. nǹkan ẹ̀yọ̀kan ni mo fẹ́ sọ nǹkan ẹ̀yọ̀kan tí mo fẹ́ sọ ni wípé. Just talk like a woman being. Don't them play big kàwé ẹ̀ lè kàwé ẹ̀ lè fi parọ́ wèrè kan. Someone is not ìwé tó ń bẹ̀rẹ̀ sí wọ́n dẹ̀ bẹ̀ sí ń fi brain èèyàn ṣeré. Ṣẹ́yìn ní báwa kà á. Frustrated man. Kàásì bó ló ní ọlọ́pàá ṣe bí olùgbé Islam jẹ́ pààyàn kàwé yìí ká. Accepted àmọ́ ká. Ìyẹn lè má mọ̀ ká. Ẹ̀yin lè jẹ́ kó sọ́nà ìmọ̀ bá ká. Frustrating. For you. Ìyẹn méjì lórí ẹ̀ ń fa. For you. Ẹ jẹ́ ká mú tùsẹ̀. Okay sir. So bàbá champion ẹ jọ̀ọ́ bá wa dá sí ètò sà. Ẹ kú àtàrà. Dàgbò ètò níbo ni wọ́n bá ètò dé. Kí ni àyà Kùránì kan ló bá wa débi so à ń ká àyà Kùránì tí ó ń sọ̀rọ̀ nípa Islam general àti ìfẹ́ tí Islam kó bá wa so àti pé ìwọ tó gbé Islam yẹn dání yẹn jó mọ́ ń pa ẹ̀ so àwa ń fi hàn àwọn èèyàn lórí nǹkan yẹn gangan lórí tó gbé dání so kò jù bẹ́ẹ̀ lóyún tá à ń ṣe lọ́wọ́ yẹn sà. Kò ní pé ó di ohun tá à ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí. Bàbá champion ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ láti bí 2 hours làwọn méjèèjì tó wà lókè Mr. Fasaz àti Giwa láti wà ń bí and they are trying to give them evidence from the Quran. Tọ́ bá ti gbé wọn síbí wọn gaslight wọn tọ́ bá ti gbé wọn síbí wọn gaslight wọn. They ask these people to read. They can't read proper English. They can't comprehend. Can you enlarge it? Let me read for you. Okay, wait. Do you think that only you know how to read? Just like to insult people. Wait now, just wait. You need to have manner. You need to know how to talk to people. Okay, yeah? you have manner. Okay, you have manner. It's not by English. It's not by English. Okay, let me just tell you. This life is not about English. Some people can speak. Then why are you talking about? If I say, I told you to enlarge something, you have just published. Baba champion ṣe ń gbọ́ mi and they are now talking, they are trying to explain to those people and these people come you ẹgbẹ́ ẹ̀sìn wọlé Africa máṣe and these people that owns this platform they are just explaining to you and we now came up with nobody is forcing you to leave your Islam ẹ wá sọ fún wa pé ṣé àwọn àti ibi tó ti ń pààyàn lẹ Yorùbá rí ni wọ́n fún yín ní evidence wọ́n fún yín láwọn instances pé nǹkan tó ń ṣẹlẹ̀ north tó ń ṣẹlẹ̀ ní Sudan Egypt gbogbo àwọn bẹ̀rẹ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ and ẹ wá sọ pé ẹ ṣe káwà sọ bí tó ti ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá àwọn béèrè lọ́wọ́ pé must it happen nílẹ̀ Yorùbá kó tó di pé a máa dìde a máa jí gírì ni ẹ wá ní ok ìgbà tẹ́ ẹ̀ sọ fún wa nísìn ẹ̀sìn wọlé Africa máa ṣe and you these people now came like we are now started gaslighting people. Like people don't have sense. Thank you. Champion, I might be I love you, Mr. Fasaz. I love you. I've already followed you. Yeah, thank you. Sorry, champion, ẹ máa gbọ́ tí ẹ bá wà lórí program. Mi ò believe. What the fuck? I drop mine now. They should drop me too. Tẹ bá rí lè yìnbọn wà pẹ̀lú àwọn afá Fúlàní ẹ̀ tó kún ògùn. It's not about Fulani. Let's take the refer. Okay, the way you are talking to the show. This guy is not about China chess. It's not about Fulani. You are not just talking rubbish. For real, I'm here to learn. You are here to learn. Bọ́bọ̀ ìkọ̀ ọ̀gbọ̀n
nítorí tẹ̀mọ ibùdókọ̀ bẹ̀ tí ń ṣe búrúkú mi mo lo kíní kan fún kò jẹ́ kí n rí wọn dáadáa kí ó lè búrúkú làwọn bíbí ìjà wọ́n fẹ́ sọ̀rọ̀ di wèrè níjà. wọn lè ka proper English látàárọ̀ tàbí Yorùbá. eléyìí wá pẹ̀lú àfa kí ló kọ yẹn ọmọ àfa tẹ̀blíkì yẹn jọ́dá àwọn tó lẹ́gbẹ̀ẹ́ tẹ́bádà àfa tó wà pẹ̀lú àwọn àfa tó máa ń ní ìmọ̀ tó yẹ pé tó máa ń ní pé bí sójà yẹn pé ó yẹ lọ́pàá yí wèrè ti bí ìjọ́dá àwọn yẹn náà pẹ̀lú àwọn àfa fúlàní tó yẹ pé góòlù ọgbọ̀n ọgbọ̀n kọ́ mu yẹn ó dẹ̀ bẹ̀ sí ń tọ́nu brain ìhun níbi.